nínú mọ́tò yẹn tí mo rà lọ Mr. Latin yẹn mo ń lọ tẹ́rí ó kù díẹ̀ ká dé Abẹ́òkúta tírélà kan wà níwájú mi tírélà yẹn drum ló kó drum oil bó ṣe já galloping gbùn báyìí drum oil kankan roll látòrí tírélà yẹn ó kàn jábọ́ sórí títì ni tẹ́rí gbì tó jábọ́ sórí títì báyìí tí mo swerve mọ́tò sápọ̀ ọ̀tún sápọ̀ òsì báyìí mọ́tò yẹn kúrò lẹ́ni Nissan Silvia tí mò ń sọ fún yìí Mr. Latin lo mọ́tò kan gbà yẹn mọ́tò yẹn Nissan Silvia ni Nissan Silvia iná ojú ẹ̀ máa ń ṣe báyìí wọ́n á pàdé báyìí ó sì tuntun gan Mr. Latin wá sọ fún mi pé àwọn ṣẹ̀ṣẹ̀ ra àwọn jeeps kan tó rọ́ṣẹ̀dé láti ìlú òyìnbó gbà yẹn wípé èmi ò dẹ̀ ní mọ́tò tí mo ń lò Benz ni mo gbé wá Mercedes Benz ni mo ń lò ó wá ní ṣé màá lo architecture àwọn Benz ayé ìsìn àwọn Benz 2 something yẹn nígbà yẹn kí n kúkú ra Nissan Silvia yẹn wọ́n á ní ok nínú owó tí mo rí nínú fíìmù yẹn mo ra Nissan Silvia ìyàwó Mr. Latin ló ń lò ń gbà yẹn mo ra Nissan Silvia yẹn mo wá ń gbìyànjú láti ṣe sinimá kejì mo wá fẹ́ lọ ṣe ní Jẹ̀bú ṣùgbọ́n nígbà tá a wá dé Jẹ̀bú tá a fẹ́ ṣe sinimá yẹn kíní wá ṣe sí mi lára àwọn kíní tó ń pè ní measles yẹn ń gbà yẹn mi ìwá lè ṣe sinimá yẹn measles yẹn pọ̀ gan wà fẹ́ tì mí tó yẹ pé wọ́n wá ní kí n má padà lọ sábẹ́kúta mo ní màá padà lọ sábẹ́kúta ẹjọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ máa flashback sí 1977 tí mo sọ fún Ọlọ́run sọ fún mi pé aburú kankan ní ṣẹlẹ̀ sí mi yẹn o láti gbà yẹn ni gbogbo nǹkan máa ń borí ẹ o bẹ́ẹ̀ ni mi ṣe ní problem púpọ̀ kò sí kéèyàn máa ní o sí bá ṣe lè rìn kórí má mi nígbà tí mò ń padà bọ̀ ní alẹ́ mo fẹ́ padà lọ sábẹ́kúta àwọn ìyàwó mi wà lábẹ́kúta ń gbà yẹn èmi nìkan mo wá gbé Nissan Silvia yẹn wọ́n á padà bọ̀ lábẹ́kúta ṣẹ́rí bí mo ṣe wà nínú mọ́tò yẹn tí mò ń bọ̀ níjọ́ yẹn ni pé nìkan wá ń sọ fún mi pé kí n fi orin kìrìsìtẹ́nì sí mo wá fi orin kìrìsìtẹ́nì mo wá fi sínú kíní mo wá ń play orin yẹn ń lọ lọ́wọ́ mo wá náà ẹ̀mí yẹn tún sọ fún mi pé belt up mo tún mú belt nínú mọ́tò yẹn tí mo rà lọ Mr. Latin yẹn mo ń lọ ṣẹ́rí ó kù díẹ̀ ká dé Abẹ́òkúta tírélà kan wà níwájú mi tírélà yẹn drum ló kó drum oil bó ṣe já galloping gbùn báyìí drum oil kankan roll látòrí tírélà yẹn ó kàn jábọ́ sórí títì ni tẹ́rí gbì tó jábọ́ sórí títì báyìí tí mo swerve mọ́tò sápọ̀ ọ̀tún sápọ̀ òsì báyìí mọ́tò yẹn kúrò lẹ́ni Nissan Silvia tí mò ń sọ fún yìí bó ṣe kúrò lẹ́ báyìí ó kọlu òpó iná tó wà láàrin títì òpó iná tó kọlù láàrin títì báyìí ó já wọnú gbó lọ ló fọ́ igi fọ́ gbogbo ẹ lọ imagine bó ṣe máa rí o tí mo tọ́ láti sọ fún yìí o extra tire tó wà lẹ́yìn kọjá síwájú igi ó wọnú mọ́tò ó jáde lẹ́yìn gbogbo absorbers mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹ̀ pátá ló bàjẹ́ kòkó ẹyọ kan gbogbo mọ́tò yẹn rún ó wá lọ jábọ́ sínú kòtò ṣùgbọ́n ẹ bìlífù wípé nǹkan tó ṣe 1977 tí mo sọ fún yẹn ó tún kó mi yọ ọ̀rọ̀ pọ̀ mo kàn sọ díẹ̀ nípa yẹn ni bí mo ṣe wà nínú mọ́tò yẹn ni ohun yẹn sọ fún mi tí mọ́tò yẹn bá ti kúrò lẹ̀ ó ní ṣèbí èmi tí mo sàmì sí ọ tí mo fúnra mi sàmì fún ọ má bẹ̀rù tí mọ́tò yẹn bá ti wá láàrin gbà má tún padà sí ojú ayé ẹ̀rù á tún kúrò lẹ̀ fọkànbalẹ̀ má bẹ̀rù kò sí nǹkan kan nígbà tó máa tó ẹ̀keje tí mọ́tò yẹn ti ń já sílẹ̀ tó ń já sókè ilẹ̀kùn yẹn kàn ṣí ni ibi tó máa ń de bẹ́ẹ̀tì mọ́ nísàlẹ̀ alẹ́ ni mo ń sọ fún yín nìkan bíi 9 o'clock after 9 ibi tó máa ń de bẹ́ẹ̀tì mọ́ lára bọ́dì bẹ́ẹ̀tì ti wà lára mi náà ṣe ló wú kúrò bó ṣe wú kúrò báyìí mọ́tò yẹn dẹ̀ tán ní òkè láàrin atẹ́gùn ilẹ̀kùn yẹn dẹ̀ ṣí báyìí mo dẹ̀ já wá land sórí igi tí mo sọ fún yín bí o ṣe láǹsí orí igi ẹ̀ wá ṣe bí jàǹgọ́fà èpo mọ́tò kò gbé mi kanlẹ̀ tán ẹsẹ̀ mi á kanlẹ̀ dé àtúngbé mi padà mọ́tò ń rò lọ já sínú kòtò mọ́tò tí mo sọ fún yìí mo fún yàn ni mo gbé mọ́tò yẹn kò ṣeé ṣà ẹ béèrè gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀ wá sọ fún yìí so ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí nígbà tí máa jáde nínú mọ́tò yẹn ẹ̀jẹ̀ kínkínní báyìí ò ṣe sí mi lára mọ́tò yẹn ó dẹ̀ condemn ṣé Ọlọ́run wá sí kò yọ mí ni gbogbo àwọn tó yẹ kó jẹ́ ìṣòro fún mi lọ́lọ́run máa ń yọ mí fúnra rẹ̀ Ọlọ́run gbọ́ mi I swear to God Almighty Ọlọ́run á yọ mí ṣáá ni mi mọ̀ àìmọye nǹkan mi tó ti ṣẹlẹ̀ mi tí ẹ̀ ní mọ̀ Ọlọ́run ti yọ mí tán kí n tó mọ̀ mo jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn. Tajudeen Adéjọ̀nwò ni orúkọ tí mò ń lò nígbà náà torí ìdílé mùsùlùmí ni mí bí mo ṣe wá di kìrìsẹ́nì ẹ gbọ́ lónìí ẹ máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lónìí o ọ̀rọ̀ tí mi ò bẹ́ nìkan sọ rí ẹ máa gbọ́ lẹ́nìí lórí ètò yìí.
ìdílé mùsùlùmí náà bí mi sí. Bàbá mi mùsùlùmí pọ́nbélé ni, gbogbo àwọn èèyàn wa nílé mùsùlùmí ni wọ́n. Ilé ìwé tí mo lọ, ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ yìí, ilé ìwé mùsùlùmí pọ́nbélé náà ni. Ẹ wò ó, emotion yẹn fẹ́ wá nígbà tí mo rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni, nítorí tí n bá rántí màá rí pé mo jẹ́ èèyàn tí Ọlọ́run fẹ́ràn mi gan, Ọlọ́run súnmọ́ mi gan láti ilẹ̀, but èmi fúnra mi bóyá nípa àwọn ìwà ẹ̀ṣẹ̀ àbí nǹkan kan ni, I don't know. Jẹ́ kí n máa ṣàlàyé fún yín. So igi yẹn round, ó ga, wọ́n wá dàbí irú another one tó tún round, wọ́n dì mọ́, gbogbo ẹ̀ ti wá jẹ wọnú àwọn igi, ó ti pẹ́, ó ti gbẹ, ìyẹn wà láàrin. Lára ẹ̀ aṣọ yíya tó ti ya mọ́ ibẹ̀ ó wà lára ẹ̀. Ìkan wà lápá kejì, irú igi tí mo ń sọ yìí, ìkan wà ní apá kejì ẹ̀, igi tibẹ̀ yẹn wà láàrin méjì. Ìkan wà níbí, ìkan wà níbí, igi yẹn wà láàrin méjì. Ní ara ẹ̀ àwọn nǹkan bíi brown tó ti gbẹ mọ́ lára ó wà lẹ́lẹ́ náà ńbẹ̀, tí èmi wá fi ọkàn gbé wípé ó jẹ́ àwọn ẹ̀jẹ̀ tí ó ti gbẹ. Àwọn ẹ̀jẹ̀, ẹ mọ̀ tẹ́jẹ̀ bá ti gbẹ mọ́ bí ṣe máa ń rí, iṣẹ́ ẹ̀jẹ̀ tó ti tutù tó ti gbẹ ó wà ńbẹ̀. Mo wá dúró síbẹ̀ níbi tí à ń sọ owó gbogbo ẹ̀ mọ́lẹ̀. Ohùn yẹn wá sọ fún mi, ó ní kí n fọwọ́ kan ẹ̀jẹ̀ yẹn, kí n fọwọ́ kàn, kí n fi sí orí mi, kí n fi ṣe àmì àgbélébù. Mo wá mú fọwọ́ kàn, mo wá fi ṣe àmì àgbélébù báyìí, mo ṣe. Ó wá sọ kinní kan fún mi, ó ní kí n sọ nǹkan tí mo fẹ́. Ibi tẹ́rù ti bà mí nìyẹn. Ó tún pè mí, ó ní kí n sọ nǹkan tí mo fẹ́. Ẹ mọ nǹkan tí mo sọ lọ́jọ́ náà lọ́hùn. Gbogbo nǹkan tí bá wá ń ṣe ló wá ń ṣe mí bíi pé kẹ́nìkan bá ní nǹkan kan ṣe òun tí bá gba àdúrà fún, ó máa lọ. Tí nǹkan kan bá jẹ́ nǹkan tó rúyàn lójú, tí n bá fi ọwọ́ sí i, ó máa wà solved. Ẹ bìlífù pé ẹ̀mí yìí tún sọ fún mi pé téèyàn bá kú gan bóyá mo lè jí níbi tó lágbára dé. Wọ́n ní ẹnìkan kú níjọ́ kan náà tí ó ń ṣe, mo ti jáde secondary school gbà yẹn náà tó ń ṣe tíátà. Mo wá fẹ́ lọ kí àwọn èèyàn. Ẹ̀mí yẹn wá sọ fún mi pé lọ fọwọ́ lé lórí ibi tó wà, kó gbàdúrà, ó máa dìde níbi tí ẹ̀mí yẹn lágbára dé lára mi. Èmi ní àwọn ẹ̀mí aláṣọ funfun tí wọ́n dàbí áńgẹ́lì, tí wọ́n farahàn mí ní ojú àlá, tí wọ́n gbé agbára fún mi, tí mo dẹ̀ tó wá jí sí ojú ayé, tí mo tún wá bá ìwé agbára tí wọ́n gbé fún mi yìí, tí mo tún bá pàdé lójú ayé, tí wọ́n ní kí n máa lò ó fún dáadáa àwọn ọmọ ènìyàn. Bí mo ṣe wá rí ìwé yìí gbà, pẹ̀lú gbogbo ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ìwé yìí, ìwé agbára yìí, ẹ máa bá mi ká lọ lórí ètò yìí. Ẹ ṣé. Orúkọ tèmi ni Ọmọọba Olúwafẹ́mi Adéjọ̀nwò. Òṣèré orí ìtàgé ni mí. Àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní Femson. Femson tí mò ń lò yìí kì í ṣe pé mo dédé ń jẹ́ Femson o. Tá a bá sọ̀rọ̀ débẹ̀, màá jẹ́ kẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Wọ́n tún máa ń pè mí ní Àdùfẹ́ Oníkòkó. Àdùfẹ́ Oníkòkó yìí nítorí eré ìtàgé kan tí a ṣe ni wọ́n ṣe ń pè mí ní Àdùfẹ́ Oníkòkó. Ẹ ṣé. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde. In fact, mi kàn ń ṣe ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde nìkan o. Ọmọ ọba ni mí ní ìlú Ìjẹ̀bú Òde. Ìdílé Adéjọ̀nwò, Ìjẹ̀bú Òde, Ajagbalúra, ọmọ afìdípọ̀ tẹ̀mọ́lẹ̀, ọmọ alágẹmọ 16. Ẹ ṣé gan ni, ẹ má jẹ́ ká lọ sí yẹn báyìí. Ṣé rí, mo bẹ̀rẹ̀ ilé ìwé mi ní Muslim Primary School ní ìlú Ìjẹ̀bú Òde. Nígbà tí in the 70s ni mo ń sọ yìí o. Nígbà tí mo wà ní Muslim Primary School ní ìlú Ìjẹ̀bú Òde, kí Ọlọ́run fọ̀run kẹ́ ọ̀gá ilé ìwé wa ńgbà náà, bàbá wa Báwàlà, Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Nígbà tí mo ti wà ní ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ yìí ni mo ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ iṣẹ́ orí ìtàgé. Ẹ jẹ́ kí n sọ díẹ̀ nínú rẹ̀. Ṣé rí, nígbà tí mo wà ní Muslim Primary School yìí,
a ní olùkọ́ kan gbà náà ta máa ń pè ní Malam Ayeni. Malam Ayeni yìí àwọn ni wọ́n máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní bí wọ́n ṣe ń ṣe ìtàgé kéékèèké tí wọ́n máa ń ṣe ní iléèwé nígbà náà. Wọ́n wá pè mí, wọ́n ní Tajudeen Adéjọ̀nwò ní orúkọ tí mò ń lò nígbà náà torí ìdílé mùsùlùmí ni mí. Bí mo ṣe wá di kìrìsẹ́nì ẹ gbọ́ lónìí. Ẹ máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lónìí o, ọ̀rọ̀ tí mi ò bẹ́ẹ̀ nìkan sọ rí, ẹ máa gbọ́ lénìí lórí ètò yìí. Ìdílé mùsùlùmí náà bí mi sí. Bàbá mi mùsùlùmí pọ́nbélé ni, gbogbo àwọn èèyàn wa nílé mùsùlùmí ni wọ́n. Ilé ìwé tí mo lọ, ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ yìí, ilé ìwé mùsùlùmí pọ́nbélé náà ni. Olùkọ́ wa Malam Ayeni nígbà náà wọ́n wá pè mí, wọ́n ní a fẹ́ ṣe entertainment. Àwọn ọmọ tí wọ́n bá lè dára wọn lójú tí wọn ò ní rẹ́rìn, ẹ jẹ́ kán máa bọ̀ ká kọ́ wọn bí wọ́n ṣe lè máa ṣe eré orí ìtàgé ti ilé ìwé. Èmi náà bá jáde, bí wọ́n ṣe mú mi nìyẹn nígbà náà. Malam Ayeni wọ́n wá ní kí n ṣe, nígbà náà a ṣe iṣẹ́ kan ní eré orí ìtàgé, wọ́n pè ní Olóṣù Mẹ́ta, mi ì lè gbàgbé láéláé. Olóṣù Mẹ́ta. Ṣé rí Olóṣù Mẹ́ta yìí, wọ́n wá ní kí èmi kí n ṣe Àyìndé tó jẹ́ Àbùké. Tí mo fi fẹ́ràn ìtàgé ni mò ń sọ fún yín yìí o. Mo wá ṣe Àyìndé tó jẹ́ Àbùké nínú iṣẹ́ tí à ń wí. Wọ́n wá bàbá mi pẹ̀lú ìyá mi, wọn ò fẹ́ràn Àbùké. Gbogbo ọ̀nà náà fi wò pé Àbùké kìlà, Àbùké. Lọ́ bá wò pé kí la lè ṣe. Lọ́ bá rán mi níṣẹ́ pé kí n jáde lọ, kí n lọ ra nǹkan wá. Kí n tó dé, bàbá àti ìyá àti gbogbo àwọn fámílì tó kù, wọ́n ti sá lọ. Ó kù èmi nìkan. Nínú eré orí ìtàgé tán ní ká ṣe nílé ìwé ńgbà náà ni o. Ìgbà tó wá kù èmi nìkan, mo wá ní mo wọ̀ tún wò sí, mi ò rí wọn. Èmi náà bá kó àwọn nǹkan mi, mo bá bẹ̀rẹ̀ sí ní wá ìyá àti bàbá kiri. Mi ò ní ká fi ṣe fíìmù o. Ibi tí mo ti ń wá ìyá àti bàbá kiri, mo bá dénú igbó, mo wọ̀ tún wò sí, mi ò rí wọn. Mo bá ní bá ṣe máa ń ṣe ń gbà ènìyàn bí entertainment ni wá ní ìyá, bàbá, ẹ̀gbọ́n, àbúrò, mo dúpẹ́ wípé n kò dití, mo dúpẹ́ wípé n kò yárọ, má fẹsẹ̀ mi ṣe tutù, má dágbére fóhun ilé, ìgbà ilé ìkòkò ilé, ó dìgbò ó ṣe, n ó rèbi tí bàbá lọ, n ó rèbi tí ìyá lọ, bóyá nítorí ìké iwájú, bóyá nítorí ìké ẹ̀yìn, ni wọ́n ṣe fèmí nìkan sílẹ̀ lọ láláì dágbére. Ìwì kan wà nínú igbó yẹn, bí ẹ ṣe sọ wípé ìwọ ọmọ ta ní ṣe dárò ayé, ìwọ ọmọ ta ní ṣe dárò ara. Mo ní èmi Àyìndé ọmọ ènìyàn ló ń ṣe dárò ayé, èmi Àyìndé ọmọ ènìyàn ló ń ṣe dárò ara. Wà ní kí ni orúkọ bàbá rẹ, kí ni orúkọ ìyá rẹ? Mo ní Òṣìkọ̀yà lórúkọ bàbá mi, ò ní lọ fọkàn balẹ̀, bóyá nítorí ìké iwájú, bóyá nítorí ìké ẹ̀yìn, ni wọ́n ṣe fi wọ́n nìkan sílẹ̀ lọ láláì dágbére, lọ fọkàn balẹ̀. Àyìndé, Àyìndé, lọ fọkàn balẹ̀, ọba ni ọ́ o. Ṣé ń gbọ́ mi? Ṣé rí bọ́n ṣe mú mi nìyẹn lọ sí ọ̀dọ̀ ọba. Àṣé ìlú yẹn kinní kan ń dààmú wọn tó ń pè ní Olóṣù Mẹ́ta, tí ò sẹ́ni tó lè kojú ẹ̀. Wọ́n dẹ̀ ní ẹni tó bá ti rí nínú igbó ló máa kojú Olóṣù Mẹ́ta yìí. Ìmú Àbùké náà bá rí. Ìgbà tó wá mú mi délùú làwọn ará ìlú wá wò pé Àbùké bá lè fẹ́ kojú Olóṣù Mẹ́ta. Èmi ni tí ní tòótọ́, bọ́n ṣe ní kí n wá lọ kojú Olóṣù Mẹ́ta ni. Ìtàn yẹn gùn, mi lè máa ka àwọn orin ẹ̀ ká máa sọ gbẹ̀ fún yín. Ṣùgbọ́n ṣá, ibi tó Olóṣù Mẹ́ta bá ti ní kó ń gbé mi níwájú, màá tún yọ bọ́rọ́. Ṣá mọ̀ pa Àbùké tó bá tún ní kó ń gbé mi lẹ́yìn, màá tún yọ bọ̀rọ̀. Bí mo ṣe ṣe rèé tí mo borí Olóṣù Mẹ́ta, wọ́n bá pàtẹ́wọ́, wọ́n ṣe fi mí jọba nìyẹn. Àṣé ìlú tó ti fi mí jọba nìyá àti bàbá sáré wá, ẹ wá wò ó.
nígbà tó ní kí wọ́n wá kí kábíyèsí èmi náà wá bá ń bẹ̀. Ẹ má jẹ́ ká lọ púpọ̀ sórí ìyẹn. Bí mo ṣe nífẹ̀ẹ́ sí tíátà nìyẹn o láti 70s. Ìgbà tí mo wá jáde kúrò ní primary school, mo wá lọ sí Ìjẹ̀bú Southern District Grammar School ní 1976. Ìgbà tí mo wá lọ sí Ìjẹ̀bú Southern District Grammar School yìí, ilé ìwé yẹn jẹ́ ilé ìwé tí mo fẹ́ràn púpọ̀ nítorí ó jẹ́ ilé ìwé Kristẹni. Ó yàtọ̀ sí Muslim tí mo ti lọ tẹ́lẹ̀. Mo wá pàdé àìmọye èèyàn ńbẹ̀. Mo dẹ̀ jọ ọmọ tó yẹ pé Ọlọ́run fún ní ìmọ̀ nípa ìwé kíkà àti kíkọ. Títí dìsinyìí o, kíní yẹn wà ńbẹ̀. Ìgbà tí a wá gba holiday ní 1976, tá a fẹ́ lọ fún promotion èmi fẹ́ lọ sí class 2. A máa ń wá s'Èkó lọ́dọ̀ bàbá wa. Ìjẹ̀bú ni mo sọ fún yín o tá a wà yìí o, ní ti school tí mo sọ fún yín yẹn. A máa ń wá s'Èkó ní Fádèyí nítorí Fádèyí ni bàbá wa kọ́lé sí nígbà náà. A wá lọ holiday lọ́dọ̀ bàbá wa. Okay. 1977 ó jẹ́ ọdún mánigbàgbé fún mi o tí mo fẹ́ sọ fún yìí. Ṣé rí nígbà tí mo wá lọ holiday lọ́dọ̀ bàbá mi tán, that was 1977. Bàbá mi wá sọ ọ̀rọ̀ kan fún mi. Ó ní, Tájù, wọ́n ń lo Olúwafẹ́mi yẹn fún mi púpọ̀. Orúkọ Muslim yẹn náà máa ń lò fún mi. Ó tí ní padà síjẹ̀bú Òde o. Mo ní kí ló dé? Wọ́n ní ó ní reason. Wọ́n ní kí n dúró. Láàrin holiday yẹn tá bá ti lọ holiday, yí pé màmá ṣeré kiri o, ni bàbá mú mi lọ sílé kéwú ní Fádèyí nígbà náà. Gbogbo ẹ̀ lèmi kúkú fẹ́ràn. Màá lọ máa kéwú. Ìgbà tí bàbá wa sọ fún mi pé mi ì tí lè padà, máa bèèrè lọ bàbá pé kí ló dé? Wọ́n ní àwọn ní reason tàwọn, mi ì tí lè padà sí láti lọ resume again sí school, Ìjẹ̀bú Southern District Grammar School. That was 1977. Àṣà lè gbọ́ bàbá lẹ́nu. Èdè àìyedè kan wà ńgbà yẹn. Mo bá ní mo gbọ́, mo bá dúró. Tí bàbá mi bá ti wá jáde kúrò nílé nígbà náà, màá wá jókòó sí ìta, màá máa ṣeré. Arábìnrin kan wà tó jẹ́ tenant nílé wa tí bàbá mi kọ́ yẹn. Woman yẹn Christian ni, wọ́n máa ń lọ sí church. Ó bá pè mí lọ́jọ́ kan. Ó nígbà tí bàbá mi ò sí nílé, ó ní ṣé mi lè tẹ̀lé wọn lọ sí church ni? Ṣebí bàbá mi ò lè mọ̀. Mo ní bàbá àti mi ò gbọ́dọ̀ mọ̀ pé mo lọ sí church o. Ṣé mọ̀ pé bàbá mi Mùsùlùmí paraku ni wọ́n. Obìnrin yìí ní kò ṣe nǹkan kan. Wípé kí n tẹ̀lé àwọn lọ sí church. Ó wá tún jẹ́ ọjọ́ tí wọ́n ń ṣe celebration lọ́wọ́. Easter ni. Mo ní ó dáa, mo ti gbọ́. Màá tẹ̀lé yín. Mo bá tẹ̀lé wọn lọ sí church. Ìgbà tá wá dé church tá ṣe gbogbo àdúrà, ṣe gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀. Church aláṣọ funfun ni lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n wá mú kíní ìmọ̀ ọ̀pẹ. Kíní ìmọ̀ ọ̀pẹ yẹn wọ́n wá ṣe, wọ́n wá kó fún gbogbo wa. Àwọn wá ṣe tiwọn sí cross. Ìgbà tán ṣe tiwọn sí cross, èmi náà wá sọ fún wọn ní, ẹ jọ̀ọ́ ẹbẹ́ mi náà ṣe kíní ìmọ̀ ọ̀pẹ yìí sí cross kémi náà gbé sọ́rùn. Wọ́n tí bàbá mi bá lọ rí nǹkan, àmọ́ ní mi ní jẹ́ kán rí. Wọ́n bá mú kíní ìmọ̀ ọ̀pẹ yìí, wọ́n bá ṣe sí cross, èmi náà bá fi kọ́rùn. Mo bá ń bọ̀ nílé. Ìgbà tí máa délé, bàbá mi ti dé, wọ́n ti wà nílé. Ìyẹn sáré yọ kíní yẹn kúrò, mo wá tọ́jú ẹ̀. Ibo lo ti ń bọ̀? Mo ní mo lọ sí ọ̀dọ̀ àwọn àfáà. Wọ́n máa ń like ọ̀rọ̀ àfáà. Mo lọ sọ́dọ̀ àwọn àfáà nísàlẹ̀ ńbẹ̀ yẹn ni. Ọ̀nà ò dáa, kí n wọlé. Yàrá tí ẹ̀gbọ́n tèmi máa ń sùn, ó jẹ́ yàrá tó wà lọ́tọ̀. Bọ̀dá kẹ̀kẹ́ la máa ń pè wọ́n, k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn báyìí. Wọ́n ní yàrá tiwọn lọ́tọ̀, ibẹ̀ lèmi náà máa ń sùn. Ẹ̀gbọ́n mi yẹn máa ń sùn sórí bed, èmi á sùn sórí ẹní. 1977 tá à ń sọ yìí, ọdún yẹn ni wọ́n ṣe Festac 77 o, tẹ́ ẹ̀ bá gbàgbé. Ọdún yẹn gangan ni mo di òṣèré orí ìtàgé. Bí mo ṣe di òṣèré orí ìtàgé pẹ̀lú ohun tó ṣẹlẹ̀, màá sọ fún yín báyìí. Nígbà tí mo wọlé ní alẹ́, mo wá mú cross tá à ń wí yìí, mo tọ́jú ẹ̀ sísàlẹ̀ ẹní. Mo fi ẹní bò mọ́lẹ̀, mo wá gbé pílò, mo gbélé lórí. Mo wá sùn. Bọ̀dá mi wà lórí bẹ́ẹ̀dì. Ago ńgbà yẹn, ago sọ 11:45 ni ago yẹn wí.
mi ì lè sùn mo ń wo aago yẹn bó ṣe ṣe tó ṣùgbọ́n láìpẹ́ mo sùn lọ. Mo kàn gbọ́ pà tí ẹnìkan jí mi ni. Ló bá pè mí, ó ní kí n dìde jókòó. Kí ló ṣẹlẹ̀? Kí n dìde jókòó kẹ̀? Mo bá dìde, mo jókòó. Ó bá ní kí n gbé pílò tí mo fi rọrí yìí, kí n gbé pílò yẹn sókè. Mo wá gbé pílò yìí, mo ṣí sókè. Ó ní kírọ́ọ̀sì tí mo dé mọ́lẹ̀ yìí, kí n fi ọwọ́ fa kírọ́ọ̀sì yìí, kí n fà sókè. Ṣé mọ̀ pé ìmọ̀ ni, ìmọ̀ ọ̀pẹ? Igun 4 ló ní, mo ti fi ṣe cross, igun 4 ló ní. Tẹ́ bá mọ̀ bí cross ṣe rí, igun 4 wà lórí ilẹ̀. Mo kàn mú cross yìí, mo fọwọ́ sí, mo fà á lójijì wípé kó kàn kúrò ńlẹ̀. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi wípé cross yìí ò jẹ́ kúrò, ṣe ni etí 4 cross yìí ṣe ló gan mọ́ ara sìmẹ́ǹtì ilẹ̀ ibi tí mo fi sí. Báwo ni cross ṣe fẹ́ gan mọ́ ilẹ̀? Ohun yẹn sọ fún mi, ó ní kí n fà á. Mo bá mú cross yìí, mo bá fà á, ṣe ló dàbí ìgbà tí wọ́n mú lẹ́dà tí wọ́n dé etí 4 mọ́lẹ̀, tí ẹ wá fa àárín lẹ́dà yìí, ẹrú bó ṣe le tó. Mo wá fagídí fà á, bí mo ṣe fà á báyìí, ṣe ní ilẹ̀ ibi tí cross yẹn wà, ṣe ló ṣí sí òkè báyìí. Mi ì mọ̀ bí mo ṣe lè ṣàlàyé ẹ̀ fún yín. Ó dàbí ìgbà tí wọ́n mú ọ̀bẹ tán gé nǹkan báyìí, tán gé, tán wá ṣí bí slab tó wá ṣí sókè. Step bá wà lára ilẹ̀ yẹn lọ sísàlẹ̀. Atẹ́gùn bá jáde láti inú ilẹ̀ yẹn. Ìwọ̀n tí mo sọ fún yín, mi sọ rí ní public, mo sọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn ìyàwó mi mọ̀ nítorí ìyàwó kan náà ni mo ní, àwọn ọmọ mi mọ̀. Kí leléyìí? Mo wá ń wo ẹ̀gbọ́n mi lórí ibùsùn. Mo wá fẹ́ gbìyànjú pé kí n sọ nǹkan kan fún ẹ̀gbọ́n mi, ohùn yẹn ní kí n má sọ nǹkan kan, wípé kí n tẹ̀lé nǹkan tí wọ́n bá sọ fún mi, kí n sọ̀kalẹ̀ wọ ibẹ̀ yẹn. Sọ̀kalẹ̀ báwo? Wọ inú ilẹ̀. Ṣé níbẹ̀ yẹn dúdú, atẹ́gùn wá ń jáde láti ìsàlẹ̀. Mo wá mú ẹsẹ̀ kan sí. Bí mo ṣe ń fi ẹsẹ̀ kan sí yẹn, mo fi ẹsẹ̀ kejì sí. Mo rí pé ó dàbẹ̀ ni pé step wà ńbẹ̀, staircase wà ńbẹ̀. Mo ń tẹ̀lé lọ sísàlẹ̀, mo ń tẹ̀lé lọ. Bí mo ṣe ń lọ yẹn, mo ń wo ẹ̀gbọ́n mi nínú yàrá, mo ń wo aago níbi tí aago yẹn wà, ń lọ síbi after 12. Mo ń sọ̀kalẹ̀ lọ. Mo sọ̀kalẹ̀ débi tó yẹ pé gbogbo ibẹ̀ yẹn wá dúdú. Mo wá sọ̀kalẹ̀ lọ sísàlẹ̀. Ìgbà tí mo wá dé ibi ìsàlẹ̀ yẹn, mo wá rí ìmọ́lẹ̀ kan, ó tàn tínrín. Ó dàbí ìgbà téèyàn fi ọ̀dà tó fi máa ń ṣe àárín méjì títì tó máa fà tínrín lọ yẹn. Bí ìmọ́lẹ̀ yẹn ṣe rí nìyẹn. Ó wá lọ tínrín síwájú lọ́hùn. Gbogbo ìtókù dúdú, ọ̀tún dúdú, òsì dúdú, atẹ́gùn wá ń fẹ́. Ohun yẹn wá sọ fún mi, ó ní kí n gbìyànjú ibi tí n bá fẹ́ fi ẹsẹ̀ sí, kó jẹ́ orí ìmọ́lẹ̀ funfun tínrín yẹn ni kí n fi ẹsẹ̀ mi sí o. Mi ò gbọ́dọ̀ gbé sí apá kejì, apá ọ̀tún tàbí apá òsì, ṣùgbọ́n kí n máa tẹ̀lé ìmọ́lẹ̀ yẹn lọ. Mo wá ní mo ti gbọ́. Mo wá gbìyànjú nǹkan tí ohun yẹn sọ fún mi. Bí mo ṣe gbé ẹsẹ̀ lọ síwájú báyìí, ṣe ni àwọn ọwọ́ oríṣiríṣi ṣe náà kọjá síwájú mi. Àwọn ọwọ́ kékeré kọ́ o. Àwọn ọwọ́ tí mò ń sọ fún yìí, àwọn ọwọ́ tí wọ́n ní èékánná ńláńlá, ìkan tó jẹ́ pé bí ọwọ́ kìnìún, bí nǹkan tó lè fàyàn ya, wọ́n kọjá síwájú mi. Ẹ̀rù bá mi. Tí ọmọdé bá débi ẹ̀rù á bá, kò sẹ́ni tẹ́rù ò lè bà. Bẹ́rù ṣe bà mí yẹn, lẹ́sẹ̀ mi já kúrò lórí white ibi ìmọ́lẹ̀ tó sọ fún yẹn, ló fẹ́ já síbi òkùnkùn. Ṣe ló lọ sílẹ̀. Ni mo wá rí wípé apá kìíní àtapá kejì yẹn ṣe ló jìn sísàlẹ̀. Tí n bá ṣe mistake ẹ̀, mo máa já sísàlẹ̀ yẹn ni. Ibẹ̀ ni mo ti mọ̀. Mo wá padà sáàrin yẹn. Mo dúró dáadáa, mo dúró déédéé. Ohun yẹn wá sọ fún mi, ó ní kí n máa lọ síwájú, kí n má bẹ̀rù. Máa lọ, má bẹ̀rù. Mo wá gbé ìgbésẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní lọ. Ṣé bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní lọ síwájú, àwọn ọwọ́ tán wà níwájú mi yìí, tán dàbí ọwọ́ èmèrè, ọwọ́ kìnìún, nǹkan ìkan náà. Bí mo ṣe ń fara kàn wọ́n, ṣe náà ń yọ kúrò. Wọn ò tiẹ̀ ṣe nǹkan kan fún mi. Bára mi bá ṣáà ti kàn wọ́n, àwọn ọwọ́ yẹn á kúrò. Màá tún máa rí wọn wájú, màá tún máa lọ. Bára mi bá ti kàn wọ́n, wọ́n ń kúrò. Ọkàn mi wá balẹ̀, mo ní àwọn eléyìí ò lè ṣe jàǹbá fún mi. Mo bá ń lọ. Bí mo ṣe wá ń lọ, ibẹ̀ yẹn wá ń ga sókè sí. Ṣé rí ìmọ́lẹ̀ tí wọ́n fà fún mi, ìlà yẹn ó wá ń fẹ̀. Ìlà yẹn wá ń fẹ̀ sí.
ìlà yẹn wá ń fẹ̀ sí, mo wá ń tẹ̀lé lọ. Bí mo ṣe ń tẹ̀lé ìlà yẹn lọ díẹ̀ àwa dé ibì kan, ibẹ̀ yẹn wá dàbí yẹ̀pẹ̀ tó ti gbẹ mọ́lẹ̀. Mo wá wọlé, mo dúró, mo wo ibẹ̀ yẹn dáadáa. Ọlọ́run tóbi lọ́ba o. Gbogbo ẹ̀yin èèyàn, mo fẹ́ kẹ́ mọ̀ wípé Ọlọ́run wà o. Kì í ṣe pé àkànfẹ́nu ń sọ lásán. Ẹni tí ò bá rí rí, tí ò bá rí ìrírí Ọlọ́run rí, á rò pé òun jẹ́ nǹkan kan ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ìrírí tọ́lọ́run tó bá kàn fẹ́ atẹ́gùn lásán, tẹ́ ẹ bá rí lẹ́ẹ̀kan, ẹ mọ̀ pé yes, Ọlọ́run wà. Ọdún tí mo ń sọ yìí, mo wà nínú ìṣòro ni o. Ẹ má gbàgbé o, bàbá mi ò jẹ́ kí n padà lọ sílé ìwé. Mo ti pass, bàbá mi ní padà lọ. Ó yẹ kọ́rọ̀ yẹn ti yé yín. Nígbà tí mo wá rí ibi tó ga lọ sókè yẹn, mo wá rí cross, àgbélébù, wọ́n rí mọ́lẹ̀ ń bẹ̀. Àgbélébù tí mo ń sọ yìí kì í ṣe irú àgbélébù tí a máa ń rí ní church tó máa ń kàn nígun mẹ́rin, a máa ń rí tó máa ń fine, tí gbogbo ẹ máa ń fine yẹn. Òun kọ́ ni mo rí o. Mo rí igi inú igbó tó round, igi inú igbó tó round. Ẹ wò ó, emotion yẹn fẹ́ wá nígbà tí mo rántí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni, nítorí tí n bá rántí màá rí pé mo jẹ́ èèyàn tí Ọlọ́run fẹ́ràn mi gan, Ọlọ́run súnmọ́ mi gan láti ilẹ̀, but èmi fúnra mi bóyá nípa àwọn ìwà ẹ̀ṣẹ̀ àbí nǹkan kan ni, I don't know. Jẹ́ kí n máa ṣàlàyé fún yín. So igi yẹn round, ó ga, wọ́n wá dàbí irú another one tó tún round, wọ́n dì mọ́. Gbogbo ẹ̀ ti wá jẹ wọnú àwọn igi, ó ti pẹ́, ó ti gbẹ. Ìyẹn wà láàrin. Lára ẹ̀, aṣọ yíya tó ti ya mọ́ ibẹ̀, ó wà lára ẹ̀. Ìkan wà lápá kejì, irú igi tí mo ń sọ yìí, ìkan wà ní apá kejì ẹ̀, igi tibẹ̀ yẹn wà láàrin méjì. Ìkan wà níbí, ìkan wà níbí, igi yẹn wà láàrin méjì. Ní ara ẹ̀, àwọn nǹkan bíi brown tó ti gbẹ mọ́ lára, ó wà lẹ́lẹ́ náà ń bẹ̀, tí èmi wá fi ọkàn gbé wípé ó jẹ́ àwọn ẹ̀jẹ̀ tí ó ti gbẹ. Àwọn ẹ̀jẹ̀, ẹ mọ̀ tẹ́jẹ̀ bá ti gbẹ, mo bí ṣe máa ń rí iṣẹ́ ẹ̀jẹ̀ tó ti tutù tó ti gbẹ, ó wà ń bẹ̀. Mo wá dúró síbẹ̀ ní ibi tí à ń sọ ẹ̀, gbogbo ẹ̀ mọ́lẹ̀. Ohun yẹn wá sọ fún mi, ó ní kí n fọwọ́ kan ẹ̀jẹ̀ yẹn, kí n fọwọ́ kan, kí n fi sí orí mi, kí n fi ṣe àmì àgbélébù. Mo wá mú fọwọ́ kan, mo wá fi ṣe àmì àgbélébù báyìí, mo ṣe. Ó wá sọ kinní kan fún mi, ó ní kí n sọ nǹkan tí mo fẹ́. Ibi tẹ́rù ti bà mí nìyẹn. Ó tún pè mí, ó ní kí n sọ nǹkan tí mo fẹ́. Ẹ mọ nǹkan tí mo sọ lọ́jọ́ náà lọ́hùn, gẹ́gẹ́ bí ọmọdé. Mo ní mo fẹ́ padà sílé ìwé. Mo ní mo fẹ́ padà sílé ìwé. Mo ní tí bá dẹ̀ padà sílé ìwé, mo ní ọdún kìíní, kò sí bí àwọn èèyàn ṣe lè pọ̀ tó, èmi ni mo fẹ́ jẹ́ number 1 first níbi tí mo bá wà. Ọdún kejì, èmi ni mo fẹ́ jẹ́ first overall ni mo ń sọ yìí o, kì í ṣe pé class mi nìkan. Tó bá tún di ọdún kẹta, kí n tún jẹ́ first overall again. Ohun yẹn ló dáa. Ṣé tí nǹkan yẹn bá happen sí mi, ṣé mo ready láti fi ilé ayé mi sílẹ̀ fún Ọlọ́run as a Christian? Mo ní bẹ́ẹ̀ ni. Mo ní màá fi ilé ayé mi sílẹ̀ fún Ọlọ́run as a Christian. Ó ní ó dá mi lójú. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ó dá. Ó ti rí bẹ́ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ yẹn, mo dẹ̀ jí lẹ́sẹ̀kẹsẹ̀. Ìgbà tí mo jí, mo bára mi padà lórí ẹní. Mo wá rí wípé aago yẹn ti ń lọ síbi 12:15. Gbogbo nǹkan tí mo sọ yìí ṣẹlẹ̀ láàrin bí i 15 minutes. Mo wo ẹ̀gbọ́n mi lórí ibùsùn, ó sì wà ńbẹ̀. Mo wo ibi tí mo wà lórí, mo sáré ká ẹní yẹn, mo gbé pílò kúrò. Mo wo ìmọ̀ ọ̀pẹ ìmọ̀ tí mo fi ṣe cross àgbélébù, mo fà á pé bóyá ibẹ̀ yẹn nǹkan kan wà ńbẹ̀, kò sí nǹkan kan ńbẹ̀ o. Ṣe ni àgbélébù yẹn ṣe ló ṣe tuẹ́ lọ́wọ́ mi báyìí tó ẹ̀rù bà mí. Mo máa wò pé irú àlá wo nìyí. Mi ò lè sùn títí tí ilẹ̀ fi mọ́. Ìgbà tí ilẹ̀ mọ́ tán, mo wá rí wípé nǹkan tó ṣẹlẹ̀ yìí àlá ni. Mi ì lè sọ fẹ́ni kankan. Ẹ̀gbọ́n mi wá pè mí kó tó lọ síbi iṣẹ́. Ó lóun rí pé mi ò sùn tí ilẹ̀ fi mọ́. Mo ní bẹ́ẹ̀ ni, mo ní nǹkan kan ṣẹlẹ̀ ni. Ó ní kí ló ṣẹlẹ̀? Ó ní mo mà láàlá kan báyìí ni. Ẹ̀gbọ́n mi ní ṣé lóòótọ́? Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní kí n má sọ fún bàbá mi o. Ó ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò ṣe sọ rárá.
tí bàbá mi bá gbọ́ á fojú mi kan ìmọ̀ bá ní mo ti gbọ́ ìní sọ fún bàbá mi. ẹ̀rí ńgbà tó máa wọ nǹkan bíi 12 o'clock ní ọjọ́ yẹn 1977 yẹn bí ìyá mi Ọlọ́run fọ̀run kẹ́ màmá mi, màmá dáadáa, Ìjẹ̀bú Òde làwọn ń gbé, bàbá mi wà lÉkòó. Bí màmá mi ṣe dé s'Ékòó nìyẹn. Ìgbà tí ìyá mi dé s'Ékòó ló bá bá mi, ó ní èmi lòun wá bá, ó kí bàbá mi, ó ṣe gbogbo ní mi ò padà sí school. A ti lódindi nínú term mẹ́ta ló máa ń wà bí, mo ti lódindi first term ní ilé, mi ò padà sí school. Bí màmá mi ṣe wá bá mi nìyẹn wípé kí ló dé, bàbá mi pẹ̀lú bàbá mi jọ sọ̀rọ̀ yẹn láàrin ara wọn. Bàbá mi ló ń fẹ́ kí n wà l'Ékòó, màá lè wà pẹ̀lú àwọn màmá mi ní OT, mo láti padà sí Ìjẹ̀bú Òde kí n lọ máa continue school mi. Ní ọjọ́ yẹn, ọjọ́ kejì tí mo láàlá yẹn, bí ìyá mi ṣe mú mi nìyẹn, bá ṣe padà sí Ìjẹ̀bú Òde nìyẹn. School tí mo wà tẹ́lẹ̀ Ìjẹ̀bú Southern District Grammar School ni. Màmá mi bá ní ọ̀n ni mú mi padà síbẹ̀. Wọ́n wá mú mi lọ sí Ìjẹ̀bú Muslim College, Ìjẹ̀bú Òde. Ìgbà tá máa dé Ìjẹ̀bú Muslim College, Ìjẹ̀bú Òde làwọn yẹn bá sọ pé mi ò bá wọn bẹ̀rẹ̀ first term. Ipe nítorí ẹ̀ nǹkan tí ó máa ṣẹlẹ̀ ni pé instead táwọn wọn lè fi mí sí class 2 torí class 2 ló yẹ kí n wà. Mo ti ka 1 kọjá. Wọ́n ní ṣe ni máa padà bá wọn bẹ̀rẹ̀ again. Nítorí mo ti miss first term. Class 2 yẹn mi lè understand ẹ̀ púpọ̀. N lọ bẹ̀rẹ̀ class 1 again ní Ìjẹ̀bú Muslim College. That was 1977. Ìdí nìyẹn tí mo fi dé ọmọ nílé ìwé méjì o. Tá bá ń ṣe old student association, àwọn Ìjẹ̀bú Southern District Grammar School Alá, wọ́n pè mí old student ní mí 1976 set. Tá bá ń ṣe Ìjẹ̀bú Muslim College, Ìjẹ̀bú Òde, old student association wọ́n á pè mí 1977 set ní mí ní ibẹ̀. Ẹ̀rí pé ọmọ nílé ìwé méjì ní mí. Ìgbà tá wá wọ ilé ìwé Ìjẹ̀bú Muslim College, akutukuhu gọ̀ǹgọ̀ sọ, mo rí p'Ọlọ́run wà. Ṣé rí ìwé mi mọ bó ṣe rí. Ṣé rí kọ́ tó kọ́ sára bọ́ọ̀dù mo ti mọ̀. Ẹ bèrè láwọn tí ó bá mọ̀ mí. Tajudeen Adéjọ́nwò ni orúkọ mi, TJ náà ń pè mí ní school gbà yẹn. Mo máa mọ ìwé yìí o. Mo mọ ìwé yẹn kọjá. First term, second term, third term, yam. Èmi ni mo first overall ní set àwa art gbà yẹn. Wọ́n tún gbé mi a lọ sí class 2. First term, second term, third term, yam overall mo first. Ìgbà tá tún dé class 3 again, mo mọ ìwé yẹn débi pé mo tún clear, inú bàbá mi ń dùn. Tá bá ti gbọ́ jẹ́ màá lọ kí bàbá mi, inú wọn ń dùn. Nígbà tá à ń sọ yìí, èmi mo tún máa ń kírun ní school Muslim College yẹn, mo tún lọ ń kírun ní mosque wa ní school. Ibẹ̀ mo ti wá ń develop ẹ̀bùn tíátà tí mo kọ́ ní primary school lọ́dọ̀ Malama Yẹni, mo ti wá ń develop ẹ̀. Wọ́n wá fi mí ṣe president Dramatic Society ní Ìjẹ̀bú Muslim College. Meanwhile, ìgbà tá wá ṣe third term examination, tá wá ṣe promotion tá ń lọ sí class 4. Nǹkan kan wá ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan tó bad tó lágbára. First term, second term, third term àbí ọdún mẹ́ta ni mo ti lò Muslim náà ni mo ṣe o. Ìgbà tó wá fún wa ní promotion, result tí mo rí ńbẹ̀ yẹn ó máa lágbára o. Mo bá gba result, mo bá mú lọ fún bàbá mi l'Ékòó. Wọ́n ná mi, kòbókò ni bàbá wa máa ń lò. Wọ́n ná mi 20 something ni mo lọ gbé. Wọ́n ná mi bí kákú ni. Ẹ̀gbọ́n mi wá pè mí nígbà tí gbogbo ara mi ya. Ó ní báwo mo ṣe lọ gbé 24. Mo ní kò yé mi o. Ó ní kò yé mi báwo. Ó ní nǹkan tí mo sọ níjọ́ yẹn kọ́ ṣé mo ṣe ṣá. Mo ní kí ni? Ó ní tí mo sọ pé mo fẹ́ di Kristẹni, tí mo ní Ọlọ́run ní òun á fún mi ní grace odindi ọdún 3. Mo wá rántí. Ní mi ṣe o. Mo ní mọ́ṣáláṣí ni mo ṣì ń lọ ní school. Ó bá ní ṣé mo sọ fún bàbá? Lẹ́yìn náà lẹ́ni kí n má sọ máa nà mí ní ní kí n lọ sọ fún wọn. Ó wá kú mi ṣe fẹ́ sọ fún bàbá wa. Ojú ẹkùn iná. Bàbá wọ́n discipline gbogbo àwa ọmọ wa pátápátá, gbogbo wọn pátá ní kẹ́ lọ wò. Because bàbá yẹn discipline wà fún wa. Ó tó bẹ́ẹ̀, mu sìgá, ṣe nǹkan, rìnrìn gbèrègbèrè ṣe ó tó bẹ́ẹ̀. Àbí kẹ́kọ̀ọ́ máa ní grade tó dáa. Ẹ̀gbọ́n mi ní kí n lọ bá wọn. Ẹ̀gbọ́n mi bá dìde ló bá lọ bá bàbá. Ó ní kí n tẹ̀lé òun bá lọ bá wọn. Ẹ̀gbọ́n mi bá ní mo sọ ìtàn kan ní nǹkan bí ọdún 3 sẹ́yìn kí n sọ fún bàbá mi. Mo bá sọ fún bàbá pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀. Bàbá bá rẹ́rìn. Ẹni mo wọnú ilẹ̀, wọ́n fún mi lámì àgbélébù, wọ́n ní kí n di Christian. Mo ní bàbá ní mi ì tí mọ̀ nǹkan kan. Màá jẹ pánábáyà. Bàbá dẹ̀ ní mọ́ṣáláṣí kékeré nínú ilé wọn tó ti máa ń kírun.
bàbá yẹn bá ní òkè òun á fún mi ní rìsọ́ọ̀tì lọ́la ìpè bóyá ọ̀la ni máa kẹ́rù máa padà sí Ìjẹ̀bú Òde wọ́n á ná n fẹ́ ya ọmọ palaba àbí n fẹ́ di Christian. Bàbá bá lọ kírun ó máa ń wà bẹ́ẹ̀ especially tó bá jẹ́ oṣù Lailatul Qadri wọ́n máa lè wà bẹ́ẹ̀ mọ́jú àbí ọjọ́ Lailatul Qadri àwọn àsìkò yẹn wọ́n ní bóyá àwọn àdúrà ńlá yẹn ń sọ àwọn àdúrà kalẹ̀ gan bàbá máa wà ní mọ́sílù kékeré wọn yẹn wọ́n máa ṣàdúrà àwọn nìkan. Bàbá yẹn wá wà ń bẹ̀ ìgbà tó di àárọ̀ nídàájí bàbá yẹn kàn pè mí ni bá lọ bá wọn pé kò sí wọn ni mo ti di Christian òkè máa lọ. Mo ní kí ló dé bàbá ní àwọn fi síwájú Ọlọ́run pé Ọlọ́run sọ fún àwọn wípé kí wọ́n fi èmi sílẹ̀ kémi máa ṣe Christian láàrin àwọn ọmọ wọn. Ẹ̀rù bà mí bàbá ẹ yọ̀ǹda mi bàbá ní òun yọ̀ǹda mi wípé mi ń ṣe ọmọ lásán o ó ní ohun tọ́lọ́run fẹ́ lò mí fún n bá lè gbìyànjú kí n tẹ̀lé ìlànà tí wọ́n sọ fún mi yìí èmi náà á rí inú mi dùn ayọ̀ mi kún pé bàbá mi ti yọ̀ǹda kí n lọ di Kristẹni ó wá kó àwọn tó kù tí máa ṣàlàyé fún wọn ní Ìjẹ̀bú mo wá padà sí Ìjẹ̀bú Òde èmi tí mo mú 20-something position ẹ̀ ń bá padà again mo wá wo chọ́ọ̀chì tí wọ́n máa ń lọ àwọn fellowship tó máa ń ṣe ní school wa mo darapọ̀ mọ́ wọn. Bàbá kan wà tí mo mọ̀ pé ó jẹ́ good Christian náà ní Ìjẹ̀bú wọ́n á ní mo lè máa tẹ̀lé wọn lọ sí church wọ́n ní mo lè máa tẹ̀lé wọn lọ sí church mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nígbà ìgbà tán ṣí ilẹ̀kùn fún mi. Tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ tí nǹkan kan affect àwọn èèyàn màá ti mọ̀. Ìwé yẹn padà débi tó jẹ́ pé èmi gan mọ̀ yìí pé ìmísí Ọlọ́run wà tó bá béèrè question kan tí gbogbo èèyàn ò bá mọ̀ èmi máa mọ̀ o. Ní kékeré ṣá ní kúkúrú ṣá wọ́n fi mí ṣe best behaved student ní Ìjẹ̀bú Muslim College nígbà tí a fẹ́ lọ sí class 5 láti 4. Ní 4 yẹn náà tún fi mí ṣe senior boy head prefect gbogbo àwọn prefect pátápátá ní Ìjẹ̀bú Muslim College nígbà yẹn 77 set. Ní science àwọn tó mọ̀wé jù mí lọ wà dáadáa o ní science but art class lèmi wà èmi náà mọ̀wé èmi gan mọ̀ pé mo mọ̀wé. Wọ́n fi mí ṣe head prefect wọ́n wá fi mí sí hostel wọ́n wá wá èèyàn kan pẹ̀lú mi ní àwọn ọmọ ilé ìwé yẹn ló máa take care nǹkan tó bá ti ní mo fẹ́ fìlà tí gbogbo èèyàn ò ń dé èmi gẹ́gẹ́ bí head boy mo ń dé fìlà ní school. Èmi náà ni mo kọ̀wé ní Ìjẹ̀bú Muslim College nígbà yẹn gẹ́gẹ́ bí head boy Ìjẹ̀bú Muslim College pé ẹ jẹ́ kí àwọn tó bá ti jẹ́ senior boys kí wọ́n máa wọ ṣòkòtò tó gùn ṣòkòtò kékeré ni gbogbo wa máa ń wọ̀ ńgbà yẹn wọ́n wá ṣe pókè láti ìgbà yẹn everybody máa wọ ṣòkòtò tó gùn wọ́n approve ẹ̀ fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tí a jọ kàwé nígbà náà a máa gbọ́n tí mò ń sọ yìí. tó Ìjẹ̀bú Muslim College ni mo ti kàwé yẹn tí mo jáde. Ìgbà tí mo wá jáde tán ọ̀rọ̀ tí mo ti wá di Kristẹni gbogbo nǹkan tí bá wá ń ṣe ló wá ń ṣe mí bíi pé kẹ́nìkan bá ní nǹkan kan ṣe òun tí bá gba àdúrà fún ó máa lọ. Tí nǹkan kan bá jẹ́ nǹkan tó rúyàn lójú tí n bá fi ọwọ́ sí i ó máa wà solved. Bìlífù pé ẹ̀mí tó ń sọ fún mi pé téèyàn bá kú gan bóyá mo lè jí níbi tó lágbára dé. Wọ́n ní ẹnìkan kú níjọ́ kan náà tí ó ń ṣe mo ti jáde secondary school gbà yẹn náà tó ń ṣe tíátà mo wá fẹ́ lọ kí àwọn èèyàn ẹ̀mí yẹn wá sọ fún mi pé lọ fọwọ́ lé lórí ibi tó wà kó gbàdúrà ó máa dìde níbi tí ẹ̀mí yẹn lágbára dé lára mi. Mo wá fẹ́ gbìyànjú ẹ̀rù bà mí mo sá padà mi ì lè ṣe é. Ṣùgbọ́n gbogbo àwọn ìrírí tí ó ń ṣẹlẹ̀ sí mi ó ń jẹ́ kí n mọ̀ wípé agbára yìí wà ńbẹ̀. Ṣùgbọ́n ṣá o mo mọ̀ wípé bí mo ṣe wà yìí Christian ni mí ìyàwó tí mo fẹ́ náà Christian gbogbo àwọn ọmọ mi Kristẹni náà ni wọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n mo mọ̀ pé bóyá ó pẹ́ bóyá èmi náà sì máa dájọ́ sílẹ̀ ni kò yé mi. Mo wá pe alàgbà ṣọ́ọ̀ṣì wa ńjọ́ kan ó ní ṣé ó ṣeé ṣe fún wa nítorí Catholic Church ni mo lọ. Ó ní báwo ló rí gbogbo nǹkan tí mo rí yìí báwo ló fẹ́ ṣẹlẹ̀. Fada Akala ń pe bàbá yẹn àwa rẹ́rìn á ní you get power you go sẹ̀lẹ̀ you go sẹ̀lẹ̀ because of this prayer you go sẹ̀lẹ̀. Àmọ́ àwa rẹ́rìn. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa èmi ni tèmi ní tòótọ́ mo mọ̀ pé ìmísí Ọlọ́run ó wà lára mi bóyá lọ́jọ́ iwájú tí ó bá ṣeé ṣe ni bóyá èmi náà dá ìjọ sílẹ̀. Ó wá affect mi nínú iṣẹ́ tíátà
nígbà tí mo wá jáde mo gbìyànjú pé mi lè kàn jẹ́ kó jẹ́ school sat nìkan, mo wá lọ sí Ilé-Ifẹ̀ ńgbà yẹn pé mo fẹ́ lọ study theatre art, bọ̀ kò sí owó láti lè gbé gbogbo nǹkan yẹn lọ nítorí owó rẹpẹtẹ ní ìgbà náà. Mo wá wò pé màá lọ fún certificate course, mo wá lọ ṣe certificate course in theatre art ńgbà yẹn, ó dẹ̀ ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo wá wò pé mo láti darapọ̀ máwọn ní tíátà ìta, ní ìkọ́ṣẹ́ yìí lọ́dọ̀ ẹnì kankan. Ní 1977 tí mo flashback tí mo sọ fún yín yìí, ní time Festac, wọ́n ń ṣe Festac 77 lẹ́kọ̀ọ́ ní ìgbà náà. Gbogbo ìgbà tí mo fi wà tí mi padà lọ sí ilé ìwé yìí, àwa kan náà kóra wa jọ, a máa ń bára wa ṣe bí tíátà kéékèèké. Àwa ní òkè bóyá possible fún wa láti lọ ká lọ wo ìran, nítorí kinní náà ló ń gbà yẹn National Theatre lẹ́kọ̀ọ́. Brọ́dà mi náà ní ya gbọ́n lè ṣeré lọ, ká lọ wòran bẹ̀, a máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo á pàdé bàbá kan, wọ́n ń pè ní bàbá Hassan Olórìṣà, Ọlọ́run fọ̀run kẹwàá, ọmọ Àgọ́wòye ni bàbá yẹn. Òun ló máa ń light fún wọn ní National Theatre ńgbà yẹn, ó máa ń light fún wọn. Bàbá ní bàbá ṣé kò possible káà náà present ní kí ló dé tó bá yẹ pé nǹkan tó jẹ́ kékeré àwọn sì lè bá wa dá ọgbọ́n ẹ̀. Bí bàbá ṣe bá wa dọ́gbọ́n ẹ̀ ńgbà yẹn nìyẹn o. Àwa bíi mélòó yẹn, àwa Basket of Trouble English la fi practice play yẹn ńgbà yẹn, wọ́n la lè ṣe àkàn fi ṣe light láàrin program. Èmi náà pẹ̀lú àwọn tó perform ní National Theatre lágbára Ọlọ́run 1977 ní Festac 77, àṣe Basket of Trouble la ṣe ńgbà yẹn. Láti ìgbà yẹn ni tíátà yẹn ti wá lọ́kàn mi, mi kọ́ lọ́dọ̀ ẹnì kankan. Ṣùgbọ́n nígbà tí mo wá ṣe certificate course yẹn tán, mo wá wò pé ó yẹ kí n dá gúùpù tèmi sílẹ̀, tó bá jẹ́ gúùpù tèmi gangan, torí láti ilé ìwé títí kan secondary school mo ti ń ṣe, èmi náà fi ṣe. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé àwa tíátà kìíní ta máa ń ṣe nílé ìwé nígbà yẹn, èmi náà fi ṣe olórí wọn, president of Dramatic Society, èmi ní Ìjẹ̀bú Muslim College nígbà náà. Orúkọ tá wá ń lò nígbà tá wà ní Ìjẹ̀bú Muslim College nígbà náà, a pè ní Immortal Theatre. Immortal Theatre, immortal, that is nǹkan tí ò ní kú la pè é. Ìgbà tá wá jáde, a wá fẹ́ lọ ṣe play kan ní LTV8. Ìgbà tá fẹ́ lọ ṣe play yẹn ní LTV8 nígbà yẹn, ẹni tí bàbá Babs Fáṣínà ni bàbá yẹn, bàbá Babs, bàbá yẹn ìtú bàbá ni, mi ti ẹ̀dẹ̀ mọ whereabout wọn torí ti pẹ́ tí mo ti rí bàbá Babs. Bàbá Babs ló bá handle program yẹn gbà yẹn. Bàbá Babs wọ́n láti sọ fún wa, ó pè mí sínú lónìí, Fẹ́mi Adéjọwò, mo ní yes. Ó ní kí ló dé tí mo pe group wa ní Immortal Theatre. Mo ní nítorí pé tá bá ti dàgbà, tá bá ti kú, Immortal a sì máa wà ń bẹ̀. Ó ní no. Bàbá yẹn kẹrì no nonsense man ni. Ó ní mi ṣe lo orúkọ mi. Mo ní orúkọ mi Tajudeen Olúwafẹ́mi Adéjọwò. Ní lo Fẹ́mi yẹn náà. Mo ní òkè tá bá pè ní Fẹ́mi Theatre nǹkan ní no, why not Femsin? Bàbá Babs Fáṣínà òun ló fún mi ní Femsin tí mo lò yẹn, tí mo wá ń lò ní Femsin Films International. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní lo Femsin nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá Babs o, anywhere tó bá wà pẹ̀lú bàbá Akin Makati, ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ ni Makati yẹn gbà yẹn. Ìyẹn náà wà, wọ́n jọ wà ní tẹlifíṣàn Èkó ńgbà yẹn náà ni. Ìgbà tán yìí máa ń ṣe a fẹ́ ṣe program kan gbà yẹn ni, àwọn nọ́mbà wa 100, so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ Femsin nìyẹn. Ìgbà tí mo wá bẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí ní jẹ́ Femsin, mo wá darapọ̀ mọ́ àwọn tíátà ìta. Níjẹ̀bú Òde ńgbà náà, mo kọ́kọ́ bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí chairman ANTP, Association of Nigeria Theatre Art Practitioners. Mo jẹ́ chairman wọn ní ìlú Ìjẹ̀bú Òde. Mo ṣe fún ọdún 3. Lẹ́yìn ọdún 3 yẹn ni bàbá wa kan Goroso, Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Àwọn náà wá jẹ́ governor Association of Nigerian Theatre Art Practitioners ní Ogun State. Èmi wá graduate kúrò ní chairman tí mo jẹ ní local government. Mo wá lọ jẹ ex officio ní rẹ̀jímù Goroso ńgbà yẹn, Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Ìgbà tí Goroso kúrò ńbẹ̀, a ní ọmọọba Yomi Fálẹ́yẹ Ọ̀ságè la máa ń pè. Ìtú gidi ni bàbá yẹn, very nice man. Àwọn náà wá jẹ
Governor Ogun State Association of Nigerian Theatre Art Practitioners. Èmi wá jẹ́ Director of Organization Association of Nigerian Theatre Art Practitioners. A lò ọdún 4. Ẹ rí pé òjò ti ń pa gúnbọ̀ ọjọ́ ti pẹ́. Àwọn ní kí ni igun gan kí ló ń wá kiri nínú oòrùn. So ìgbà tí Yomi Faleye ọmọọba Yomi Faleye tí wọ́n kúrò ńbẹ̀ tán, bàbá wa Mr. Latin, gbogbo alamọ Mr. Latin dáadáa JP, very nice person. Àwọn náà wá di gómìnà Association of Nigerian Theatre Art Practitioners l'Ogun State. Ìgbà tó di gómìnà yẹn, èmi wọlé as General Secretary Association of Nigerian Theatre Art Practitioners ní Ogun State yẹn náà ni. A tún yí lọ. Gbogbo tá à ń sọ yìí, à ń ṣe fíìmù o, à ń ṣe, mo tún ń kọrin, mo wà ní Guild of Producer, mo wà ní Guild of Writers, mo wà ní Guild of Directors, mo wà ní as an actor, I'm also an actor, but mo tún wá ń kọ orin, bá wọn kọ orin sínú fíìmù. Àwọn orin tí mo ti kọ ó pọ̀ nílẹ̀ rẹpẹtẹ, mo ti release nínú wọn náà ṣì wà tí àti ìrì gbé jáde. So ìgbà tí Mr. Latin wà ńbẹ̀, ANTP l'Ogun State lágbára gan. Mr. Latin gbìyànjú, wọ́n ti jẹ ààrẹ pátápátá àwọn onítíátà TAMPAN ní Nàìjíríà nísìnyí, ṣùgbọ́n nígbà yẹn ANTP náà wà. So ìgbà tí Mr. Latin tí wọ́n kúrò ńbẹ̀, bàbá wa Lateef Dehinde àwọn náà wá wọlé ńgbà yẹn. Ìgbà tí Lateef Dehinde wọlé, èmi náà mo tún wọlé padà as the General Secretary of Ogun State ní ANTP. Kẹ́rí ní rẹ̀jíìmù ti Mr. Lateef Dehinde yìí, wàhálà kan wá ṣẹlẹ̀. Wàhálà yẹn ṣẹlẹ̀ ó pọ̀ púpọ̀ láàrin ẹgbẹ́ wa tí a pè ní Association of Nigerian Theatre Practitioners yìí, tó jẹ́ pé ẹgbẹ́ náà ó pín sí méjì ìgbà yẹn. Ìgbà yẹn ni TAMPAN jáde. Ẹ rí pé lágbára, ìgbà yẹn ni TAMPAN jáde. Ṣùgbọ́n ANTP yìí ó sì wà ńbẹ̀, ó dúró pa síbẹ̀. Nígbà tí Ìjẹ̀bú-Òde dẹ̀ ní gbogbo tí mo sọ fún yín, Ogun State ni mo ti ń ṣe gbogbo iṣẹ́ yìí. Mo wá wò pé Ogun State yìí orúkọ mi ò tàn púpọ̀. Gbogbo àwọn náà ká la máa di star o. Ẹ jẹ́ n sọ fún yín, gbogbo àwọn tó ń ṣe tíátà kọ́ lẹ mọ̀ o, àìmọye àwa tẹ́ ẹ mọ̀ tó jẹ́ pé à ń ṣe play náà, à ń ṣe nínú tẹlifíṣàn. Èmi, the production mi náà fi open NTA Ìjẹ̀bú-Òde, Àdùfẹ́ Oníkòkó, ẹ lọ bèrè. Production mi, Àdùfẹ́ Oníkòkó, Àdùfẹ́. Bí olówó lọ́wọ́ ṣọ́ra fáyé, ayé ó máa fẹ́ ní fọ́rọ̀ o, ẹni tó tẹ̀bà tí ò rọ́bẹ̀ fi jẹ̀bà láráyé ń fẹ́. Ẹ ṣọ́ra fáyé, ẹ ṣọ́ra fáyé o, ṣẹ̀rí ilé ayé bó ṣe gùn tó, ẹ ṣọ́ra fáyé. Mà ní ilé ayé ló tún lè tó, ẹ ṣọ́ra fáyé o. Bíṣu ẹ bá tú, rọra kó fọwọ́ bò ó jẹ, ẹ̀yìnkùlé lọ́tà máa wà, ilé la ṣe ní gbé. Àdùfẹ́ Oníkòkó mi náà fi ṣí NTA Ìjẹ̀bú-Òde ńgbà yẹn. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn tí NTA wọ́n á máa gbọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa nígbà yẹn ní NTA. Kí ká tó sọ̀rọ̀ màá rántí orúkọ wọn. Nígbà tó rí pé owó mi ni mo fi ń sponsor program ní NTA, tí mo fi ń sponsor program mi ní NTA. Ìgbà yẹn mo ti jáde, mo ti ń ṣiṣẹ́ ní NEPA lẹ́yìn tí mo lọ ṣe theatre course mi tán, tí mo lè fi máa sponsor ara mi. NEPA tí mo ti ń ṣiṣẹ́ ńgbà yẹn, mo wá mú owó yẹn mo fi ń san owó episode by episode nínú NTA Ìjẹ̀bú-Òde. Woman yẹn wá pè mí. Wọ́n ní kí ni mo rí nínú kinní yìí? Mo ní wípé àwọn èèyàn tiẹ̀ ń wò lásán, inú mi ń dùn. Wọ́n á hustle ńgbà yẹn, wọ́n á bá mi lọ mú àwọn tó ń sponsor program yẹn wá, àwọn Ajinomoto. Àwọn wá sponsor program yẹn. Mo máa dúpẹ́ lọ́wọ́ màmá yẹn o. Màá rántí orúkọ wọn ṣá kí ètò yìí tó parí. So bí tí mo bá ọ̀rọ̀ dé ni pé mo ti jẹ General Secretary Ogun State ní ìgbà Lateef Dehinde, ẹgbẹ́ yẹn ti pín sí méjì. Èmi wá wà ní Ìjẹ̀bú-Òde, máa wò pé let me go to Lagos. Mo ní àwọn ọ̀rẹ́ l'Èkó. Èkó á tún wà, èkìní Ogun State ni mo ń wò. A dẹ̀ nílé l'Èkó. Kí ni mo kàn á jókòó pa sí Ìjẹ̀bú fún? Mo ní ọ̀rẹ́ kan, Mr. Thompson, tó jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni Mr. Thompson. Gbogbo mo ṣe wà ní Ìjẹ̀bú-Òde, ẹ mọ̀ pé Thompson ó star gan. Ọlọ́run á túbọ̀ máa gbé ọmọkùnrin yẹn ga. Nǹkan tí mo fẹ́ràn Thompson ni wípé bí iná ẹ̀ ṣe ń jó ńgbà yẹn,
tí wọ́n ń kọ fún Mr. Dẹ̀yìndé Mr. Dẹ̀yìndé ó ti lè pààyànjú ó gbọ́dọ̀ pa Thompson o torí ọkọ Ọmọlọ́lá ni o. Kó ìgbéraga ò sí fún un ṣé ló máa gbéra láti Èkó tó máa wá èmi wá sí Jẹ̀bú ilé ìṣiṣẹ́ ní NEPA. Ẹ wá wò nígbà tó bá ti wá àwọn èèyàn wá jáde lọ́tún lósì star wá kí mi. Ẹ imagine òun pẹ̀lú ẹni tó jẹ́ ààrẹ ANTP nígbà kan bàbá wa ọmọọba Adéwálé Adéoyè Ẹlẹ́ṣọ̀. Nígbà tí mo wà lÉkòó àwọn náà máa wá kí mi, mo wá ti rí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi pẹ̀lú bàbá Ẹlẹ́ṣọ̀ yẹn as ọ̀gá mi nítorí àwọn yẹn ẹ má jà tanra wa wọ́n ti move kọjá nǹkan tá à ń sọ yìí náà lọ́rọ̀ iṣẹ́ ìtàgé. Mo wá d'Ékòó mọ́ àpá mo lè lọ bá mo wá lọ bá Thompson pẹ̀lú bàbá wa Adéwálé Adéoyè Ẹlẹ́ṣọ̀. Wọ́n wá fi mí sílànà wípé tó nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé láti lè jẹ́ ká máa rìn dáadáa mo láti dúró gírí nínú ANTP. Tí mi ò bá dúró dáadáa nínú ANTP a lè jọ rìn o nítorí màá kàn rí wọn ti gbé mọ́tò àwọn ń lọ wọ́n ti lọ. Àsìkò tá a dẹ̀ ń sọ yìí tí mo sọ pé ẹgbẹ́ pín sí méjì èmi dúró TAMPAN ni mo dúró sí ẹgbẹ́ TAMPAN ni mo wà. Mo wá wò pé mi ì lè máa tẹ̀lé yín lọ TAMPAN lèmi ANTP ni ẹ̀yin. Wọ́n máa ní kò sí wàhálà tó bá ti yà lọ́dọ̀ mi á kàn yà Thompson ok o afẹ́débẹ̀ yẹn o wọ́n á lọ. Nǹkan kan wá ṣẹlẹ̀ nígbà kan nǹkan tó ṣẹlẹ̀ yìí mo fẹ́ kẹ́ gbọ́. Àwọn artists throughout Nigeria ìjọba ní òun fẹ́ yá wa ní àwọn owó kéékèèké kan. Àwọn owó kéékèèké yẹn bóyá a kàn lè wá nǹkan kékeré kan ká fi ṣe no matter how small. Wọ́n wá ní gbogbo àwọn ní tíátà làwọn fẹ́ yá. Wọ́n fẹ́ yá wọn TAMPAN wọ́n fẹ́ yá wọn ANTP. Èmi ò dẹ̀ sí ní ANTP TAMPAN ni mo wà. TAMPAN tí mo wà èmi ṣẹ̀dé láti Ìjẹ̀bú ni. Àwọn stars yapa ní TAMPAN wọ́n ti pọ̀ jù. Mo wò pé bó mo fẹ́ tora mi sí ẹ̀yìn pátápátá ló máa jà wà lẹ́yìn ẹni tó ṣẹ̀dé láti Ìjẹ̀bú tó jẹ́ pé olóyè kankan ń bẹ̀. Gbà tó wá ń ṣe ìgbìmọ̀ láti ṣe kinní yẹn orúkọ mi ò sí ń bẹ̀ orúkọ mi ò lè sí ń bẹ̀ báwo lorúkọ mi ṣe fẹ́ débẹ̀ báwo lè fẹ́ débẹ̀ ibi táwọn star yapa sí. Àwọn bàbá wa Adéwálé Adéoyè Ẹlẹ́ṣọ̀ ọmọọba bàbá gidi bàbá dáadáa àwọn wá ní ààrẹ Association of Nigerian Theatre Practitioners ANTP. Òun pẹ̀lú Thompson ojoojúmọ́ náà máa ń wá sí ilé mi ní Èkó wọ́n bá jókòó lọ́ bá ń kó fọ́ọ̀mù tí à ń sọ̀rọ̀ ìpọ́n fẹ́ fi yá wọn lówó yìí lọ́ bá ń ṣe níwájú mi. Mo bá ní bàbá ẹ̀dẹ̀ jẹ́ kí orúkọ mi wà nínú fọ́ọ̀mù náà ní fọ́ọ̀mù ṣe ń sọ̀rọ̀ báyìí Thompson ọ̀sẹ̀ mọ́ ń sọ̀rọ̀ báyìí ọ̀bọ ni ọ̀ nílàákàyè kọ́bọ̀ ẹni bàbá yìí máa ń sọ a ṣe fi ọ́ sínú ńgbà tó yẹ pé TAMPAN lọ wà táwa láwà fi ọ́ wà gba fọ́ọ̀mù ní ANTP TAMPAN ni ọ ti lọ rè gba fọ́ọ̀mù rẹ o bá ní mo ti gbọ́ ojú mi yọ mo bá pe àwọn tiwa ní TAMPAN tí mo sọ fún àwọn á jẹ́ kí n understand pé fọ́ọ̀mù yẹn ò pọ̀ ṣókí náà ni àwọn tó dẹ̀ pín fún gbogbo wọn náà ti kọrúkọ wọn sílẹ̀ mi ì lè síbẹ̀ ok n ti gbọ́ mo dẹ̀ ń wò ok ó tó bí tó fẹ́ submit fọ́ọ̀mù yẹn ó kù ọjọ́ méjì bàbá Ẹlẹ́ṣọ̀ kan dé ni òun pẹ̀lú Thompson bó ṣe wá bá nìyẹn Thompson sọ́ọ̀rí ọ̀sẹ̀ nínú program yìí a máa forúkọ ẹ̀ sí mi ò ní dandan kọ́ kúrò nínú TAMPAN o torí TAMPAN náà lọ bá dé yìí ọ lè mọ̀ sí TAMPAN rẹ ṣùgbọ́n a forúkọ rẹ sínú bọ́ọ̀sì rí àǹfààní ògbà bó tiẹ̀ jẹ́ 500,000 wọ́n fọ́ ó jẹ́ 1 million náà fún ara rẹ̀ náà ni kí la jọ ń sọ̀rọ̀ fún ó máa pè mí lọ́rẹ̀ẹ́ ó dẹ̀ sí ní àmì dáadáa níṣẹ́ tíátà yìí bàtà wà ní skul ló ti ń ṣe tíátà lọ rẹpẹtẹ kọ́lọ́ tó máa gbé wọn ga mo ní ẹ máa forúkọ mi tó ní bẹ́ẹ̀ ni bóyá forúkọ mi sì nìyẹn wọ́n mọ̀ ní fọ́nẹ́sìn bàbá Ẹlẹ́ṣọ̀ forúkọ mi sì nìkan gbogbo nǹkan tá a máa ṣe nípa ẹ̀ tá a máa kọ tá a máa fowó ṣe ló mú 50,000 tó kó fún mi kó yá kí n tún lọ ṣe gbogbo registration yẹn mo tún ṣe gbogbo registration yẹn o ìgbà tá a wá ṣe wọ́n wá pe gbogbo wa àwa tórúkọ ẹ̀ wà ń bẹ̀ wọ́n wá ní ká máa bọ̀ ṣe rí the fact pé mo brilliant nínú media aspect mo mọ bó ṣe ń kọ nǹkan mo mọ bó ṣe ń post ẹ̀ mo mọ nípa kọ̀ǹpútà Ọlọ́run máa fi kẹ́ mi o pẹ̀lú díẹ̀ tí mo ti kọ́
ní certificate course tí mo lọ fún theatre arts yẹn mo mọ̀ ń pa ẹ̀. Bàbá Ẹlẹ́ṣọ̀ wá mú mi mọ́ra, wọ́n wá fún mi ní media director Association of Nigeria Theatre Art Practitioners national media director. Inú mi wá dùn, mo wá ń súnmọ́ wọn tí àwọn personal tí wọn náà ni o, gbogbo wọn tó bá fẹ́ ṣe àjọ ń ṣe. Ìgbà tó wá pé gbogbo wa tí gbogbo wa wá jókòó, gbogbo àwọn tó fẹ́ fún ní àǹfààní yìí, àwọn ENTP wà ń bẹ̀, TAMPAN wà ń bẹ̀, àwọn dá kínní wà ń bẹ̀. Àwọn TAMPAN bá rí mi tí mo jókòó náà ní ẹnìkan bá mi bẹ̀ lónìí Femson kí ló wá ṣe o pẹ̀lú àwọn tí wọ́n invite sí kínní yìí. Mo bá rẹ́rìn, wọ́n ní mi ò pẹ̀lú under TAMPAN, wọ́n ní bọ̀tà àwọn ọ̀rẹ́ mi tó wà ń bí wọn fẹ́ kí àjẹ mi, àwọn náà ti fi mí sí under ENTP. Wọ́n bá ń wò. Ìgbà tá ṣe wọ́n bá wa sọ̀rọ̀ níjọ́ yẹn àkúrò ń bẹ̀. Ìgbà tó wá di ọjọ́ tí governor Lagos State governor gangan wọ́n fẹ́ wá pàdé wa nínú hall náà pé gbogbo wa lọ. Tẹ́rí gbogbo àwọn occasion yẹn mo ò lè mọ̀ báwo ṣe fẹ́ mọ̀ ẹ̀mí tí yẹ pé mi sí nínú àwọn olóyè lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n mo ti wá pẹ̀lú TAMPAN, Bàbá Ẹlẹ́ṣọ̀ ti fà mí sókè as the media director. Bàbá yẹn mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà tó máa ṣàdúrà fún tó ẹ̀ lè bá níbi aburú, ibi dáadáa lẹ ti máa bá bàbá yẹn lẹ ti máa bá. So ìjọ tí a wá lọ sọ́dọ̀ gọ́fúnà yẹn gbogbo apẹ́ ká tó débẹ̀, àwọn everybody ti dé gbogbo wọn ti wà ń bẹ̀, ká máa wọnú lébà àpọ́nlé tán fún Ẹlẹ́ṣọ̀ ó máa lágbára o president wa. Wọ́n pọ́nlé bí wọ́n gbé microphone lé wọn pé kán wá sọ̀rọ̀, wọ́n dẹ̀ gba microphone straight, àwọn náà introduce gbogbo àwọn associations tó wà ń bẹ̀ náà sọ gbẹ̀. Àwọn ọ̀gá mi tájọ wà nínú tíátà wọ́n jẹ́ ọ̀gá mi Jídé Kòsọ́kọ́, ọ̀gá Bello, àwọn ọ̀gá gbogbo náà wà ń bẹ̀, gbogbo náà rí mi ń bẹ̀. Mo bá kí àwọn ọ̀gá mi kí àwọn náà kí mi. Nígbà tá a wá fẹ́ kúrò náà Femson ọmọ tó ti àwọn òbèrè àwọn tí ò tó wọn náà béèrè pa kí lẹ wá ṣe báà lè ṣe débí. Ẹ wá wo tí ẹ gbàgbé kò lè yé yín. Nígbà tó wá wọn àpè gbogbo àsíbì kan bàtà wá dúró síbẹ̀ bí ọ̀gá mi kan bó ṣe bá ọ̀rọ̀ jẹ́ ńjọ́ náà nìyẹn. Ìdẹ́ pé ó bá ọ̀rọ̀ jẹ́ ó tún ọ̀rọ̀ ṣe ni. Àwa dúró báyìí, ó ní Femson mo ní sà, ó ní Femson mo ní sà, ó ní Femson mo ní sà, ó ní sọ ibi tó Ẹlẹ́ṣọ̀ dúró báyìí, Ẹlẹ́ṣọ̀ tó ti help mi lórí ọ̀rọ̀ olówó dé. Ìjọ yẹn náà dẹ̀ fẹ́ fún wa ní check nǹkan yẹn, ìjọ yẹn náà fẹ́ fún wa ní check yẹn. Ẹlẹ́ṣọ̀ ló dẹ̀ sign fún gbogbo àwa tá wà under ENTP tapọ̀ ENTP wọlé, òun ló sign pé tẹ́ ẹ̀ bá dáwó yẹn padà èmi ni kẹ́ ẹ mú, ìyẹn Ẹlẹ́ṣọ̀. President TAMPAN náà sign pé tẹ́ ẹ̀ bá dáwó padà èmi ni kẹ́ ẹ mú. Ẹlẹ́ṣọ̀ wá dúró báyìí, èmi wá dúró báyìí. Ọ̀gá tíátà yẹn wá béèrè lọ́mì lọ́jọ́ náà ní Femson ni ó yá sọ ibi tó fẹ́ dúró sí nínú méjèèjì báyìí. Pé TAMPAN ló fẹ́ dúró sí ni tàbí ENTP ló fẹ́ tẹ̀lé lọ tọ́ báyìí. Ọ̀rọ̀ yẹn fọ́nì gan, mo ní kí n sọ báyìí. Mo ní ENTP ló assist mi ṣe gbogbo ó assist ẹ o kò assist ẹ o ṣé ENTP ló fẹ́ dúró sí sọ ò lè dó sọ́nà méjì. Mo ní bẹ́ẹ̀ ní ENTP ni máa dúró sí, ó ní ó yá láti ní lọ ó ti wà ní ENTP. Bí ọ̀gá Ẹlẹ́ṣọ̀ ṣe sọ̀rọ̀ nìyẹn pé ó máa ga o. Ìpè Femson táwọn bẹ̀bẹ̀ kò jẹ́ wá sí mítìnì àwọn kò ní ṣe gbogbo ẹ̀, òun wò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ló ń fún un, wá sọ fún wípé máa ṣe ẹgbẹ́ ẹ lọ má wọ́rì wípé ENTP ẹ̀pẹ́ òmíì pé kò kúrò kó wá di ENTP ọ̀dọ̀ ENTP gbogbo náà ti ń ṣe lọ tẹ́lẹ̀. TAMPAN náà ìgbàlá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà yẹn wípé bọ̀ tó bá yẹ pé nǹkan tẹ́ ń sọ yìí ni Femson má wọ́rì nítorí pé a fẹ́ ẹ̀pẹ́ òmíì pé dandan kò dúró sí ENTP máa lọ sí TAMPAN onínú. Èmi o èèyàn ń ṣe ìrànlọ́wọ́ fún mi bẹ́ẹ̀ yẹn kí n wá di last minute báyìí kí n wá deny kíní mi mọ́ onínú I will never do that. Mo ní nǹkan tó ń sọ yẹn tó ń sọ nísìn I will stand with you, I stand with ENTP. Ọ̀gbẹ́ni yẹn wò mí báyìí á máa wò pé bí a ti bá ti gbà àǹfààní tí mo fẹ́ gbà màá fọgbọ́n sá lọ gbogbo wọn máa wò bẹ́ẹ̀. Èmi ni tí ní tòótọ́ wọ́n fún ṣẹ́ẹ̀kì yẹn níjọ́ yẹn wọ́n kò lé Ẹlẹ́ṣọ̀ lọ́wọ́ ó pin fún wa èmi gbà tèmi. Àwọn tó wá láti TAMPAN wọ́n gbà tiwọn, gbọ́n tó kù náà gbà tiwọn. Bàtà wá délé Bàbá Ẹlẹ́ṣọ̀ tó pè mí sẹ́yìn ó ní Femson ó ní àǹfààní láti padà sí ENTP mọ́ nínú. Star lè máa pọ̀ gbogbo nǹkan lè máa ṣe but ẹ̀yin tí mo mọ̀ lẹ́wà ń bíbà ẹ wá dúró lásìkò ìṣòro ẹ dúró tì mí ẹ̀yin náà ni máa dúró tì. Let's go on with it. Mo ṣe dúró nìyẹn. Association of Nigerian Theatre Practitioners. Ìgbà tí ìjọba ti Bàbá Ẹlẹ́ṣọ̀ wá kúrò tí ọ̀gá wa Dr. Razak Oyadiran Itubaruka tí yẹn wá dé orí oyè
èmi náà wá contest. Ìgbà tí mo wá contest mo wá wọlé as the national PRO, Association of Nigerian Theatre Art Practitioners. So lẹ́yìn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, èmi ni national PRO, Association of Nigeria Theatre Art Practitioners ní gbogbo Nàìjíríà. Yìí Nàìjíríà nìkan, gbogbo àgbáyé. Àdẹ̀mú pé lọ́jọ́ iwájú ètò jù yẹn lọ náà ó sì máa ṣẹlẹ̀. So a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, the journey so far up till now, ọpẹ́ ni fọ́lọ́run. Bó ṣùgbọ́n ọ́fíìsì sì la rí àrówó. Gbogbo tí mò ń ṣe yìí náà àrówó ń bẹ̀. Mi torí ẹ̀ di popular person rẹpẹtẹ. Mo wá ń wò wípé àbí nǹkan tí Ọlọ́run ti bá mi sọ ní 1977 yẹn ṣì ni. Àbí àwọn eré tí mò ń ṣe, fíìmù tí mò ń ṣe, orin tí mò ń kọ, àbí ó di dandan kí n bẹ̀rẹ̀ sí ní ṣe nílànà Kristẹni ni, kí n máa ṣe àwọn eré tó máa win souls ni. Ẹ̀yin ọmọ Nàìjíríà mi, ibi tọ́rọ̀ wà yẹn nìyẹn nísìnyí o. Mo mọ̀ pé ẹ̀yin náà bá mi gbé yẹ̀wò, ẹ bá mi wò ó. Bóyá nǹkan tó yìí ń affect mi nìyẹn, torí mi lè parọ́ fún yín. Mi ò lówó o. Mi lè parọ́ fún yín, èmi ò lówó o. Ṣùgbọ́n ebi ò pa mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí retired person mi nínú iṣẹ́ ìjọba. Ẹ ṣé gan ni, thank you. Olóòtú, àwọn ọ̀rọ̀ yẹn ni. Ọ̀rọ̀ ńlá kan ṣì wà, ṣùgbọ́n a máa sọ yẹn lọ́jọ́ mi. Ẹ ṣé gan ni sir. Ẹ ṣeun gan bàbá. Ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ṣùgbọ́n kó tó dín pé a béèrè àwọn ìbéèrè tí a fẹ́ béèrè lọ́wọ́ yín. Nínú àlá tí ẹ lá tí Ọlọ́run tó fi sọ pé bóyá kẹ́ di Kristẹni, tẹ́ẹ̀dẹ̀ mọ̀ bẹ́ ṣe máa bá bàbá yín sọ. Tó jẹ́ pé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, torí tí Ọlọ́run, wọ́n ní bí Ọlọ́run bá fẹ́ ṣe nǹkan, á fààyè ọpẹ́ sílẹ̀. Tó jẹ́ pé gbogbo nǹkan yẹn ó dẹ̀ ṣẹlẹ̀ tó fi rọ̀ yín lọ́rùn, tó fi bá ewu dé. Bàbá, látìgbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ ìrìnàjò eré orí ìtàgé yìí, ǹjẹ́ ṣe ìrántí àwọn ìdojúkọ má lè gbàgbé tẹ́ bá pàdé nínú ìrìnàjò yẹn gangan? Àwọn èmi o gẹ́gẹ́ bí ẹnìkan o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀. Nítorí most àwọn èèyàn tó bá ti béèrè pé ìdojúkọ wo ni ẹ rí nínú iṣẹ́ tíátà tẹ́ ti ṣe yìí, àwọn èèyàn ìdojúkọ kan tèmi lè rò pé mo rí ń bẹ̀ kò pọ̀, nítorí Ọlọ́run fẹ́ràn mi púpọ̀. Ìdojúkọ yẹn ni wípé mi ní problem as such, bí kì í ṣe pé most àwọn productions pé mo ti ṣe fíìmù gan, mo ti ṣe sinimá gan, mo ti ṣe ti tẹlifíṣàn, mo ti ṣe ti eléré orí ìtàgé. Ṣùgbọ́n mo ṣe fíìmù kan ní ìgbà kan, a pè fíìmù yẹn ní Obì kan. Alhaji Thomas ló release fíìmù yẹn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Mr. Latin, òun ló bá mi direct ẹ̀. Àwọn èèyàn dẹ̀ dúró ṣámṣám, wọ́n bá mi ṣe nínú fíìmù yẹn gan, Obì kan ni title ẹ̀. Nígbà tí a wá parí Obì kan yẹn, mo wá strong. Mo wà l'Ábẹ́òkúta. Àwọn èèyàn mi tó wà ní Ìjẹ̀bú, wọ́n wá ń sọ pé tómi ní wá ṣe fíìmù ní Ìjẹ̀bú ni. Mo wá ní okay. Mo wá ní second film mi. Torí Obì kan yẹn ni first film máa kọ́ ṣe ń gbà yẹn. Mo ní mo fẹ́ lọ ṣe ní Ìjẹ̀bú. Mo dúpẹ́ lọ́wọ́ Mr. Latin. Tá bá ti ń sọ̀rọ̀ bá èèyàn máa rántí àwọn tó ràn lọ́wọ́. Mr. Latin dúró tì mí ń gbà yẹn, ìgbà ló wà ní governor tí mi wà ní secretary. Wọ́n wá ní okay. Change tó rí nínú sinimá yìí. Mr. Latin lo mọ́tò kan gbà yẹn. Mọ́tò yẹn Nissan Silvia ni. Nissan Silvia. Iná ojú ẹ̀ máa ń ṣe báyìí. Wọ́n á pàdé báyìí. Ó sì tuntun gan. Mr. Latin wá sọ fún mi pé àwọn ṣẹ̀ṣẹ̀ ra àwọn jeeps kan tó rọ́ṣẹ̀ dé láti ìlú òyìnbó ń gbà yẹn. Wípé èmi ò dẹ̀ ní mọ́tò tí mo ń lò Benz ni mo gbé wá, Mercedes Benz ni mo ń lò. Ó wá ní ṣé màá lo architecture àwọn Benz ayé ìsìn wọn, Benz 2 something yẹn nígbà yẹn. Kí n kúkú ra Nissan Silvia yẹn. Wọ́n á ní okay. Nínú owó tí mo rí nínú fíìmù yẹn, mo ra Nissan Silvia. Ìyàwó Mr. Latin ló ń lò ń gbà yẹn. Mo wá ra Nissan Silvia yẹn. So mo wá ń gbìyànjú láti ṣe sinimá kejì, mo wá fẹ́ lọ ṣe ní Ìjẹ̀bú. Ṣùgbọ́n nígbà tá wá dé Ìjẹ̀bú tá fẹ́ ṣe sinimá yẹn, kíní wá ṣe sí mi lára àwọn kíní tó pè ní measles yẹn ń gbà yẹn. So mi wá lè ṣe sinimá yẹn, measles yẹn pọ̀ gan, wà fẹ́ tì mí tó yẹ pé wọ́n wá ní kí n má padà lọ s'Ábẹ́òkúta. Mo ní màá padà lọ s'Ábẹ́òkúta. Ẹjọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ máa flashback sí 1977 tí mo sọ fún Ọlọ́run sọ fún mi pé aburú kankan ní ṣẹlẹ̀ sí mi yẹn o. Láti ìgbà yẹn ni gbogbo nǹkan máa ń borí ẹ̀ o. Bẹ́ẹ̀ ni mi ṣe ní problem púpọ̀, kò sí kéèyàn máa ní.
o sí bá ṣe lè rìn kórí mami. Nígbà tí mò ń padà bọ̀ ní alẹ́ mo fẹ́ padà lọ sábẹ́òkúta àwọn ìyàwó mi wà lábẹ́òkúta ń gbà yẹn èmi nìkan mo wá gbé Nissan Silvia yẹn wọ́n á padà bọ̀ lábẹ́òkúta. Ṣé rí bí mo ṣe wà nínú mọ́tò yẹn tí mò ń bọ̀ níjọ́ yẹn ni pé nìkan wá ń sọ fún mi pé kí n fi orin kìrìsìtẹ́nì sí mo wá fi orin kìrìsìtẹ́nì mo wá fi sínú kíni mo wá ń play orin yẹn ń lọ lọ́wọ́ why not ẹ̀mí yẹn tún sọ fún mi pé belt up mo tún mú belt nínú mọ́tò yẹn tí mo rà lọ sí Salati yẹn mo ń lọ ẹ̀rí ó kù díẹ̀ ká dé Abẹ́òkúta tírélà kan wà níwájú mi tírélà yẹn drum ló kó drum oil bó ṣe já gáràbìn gbùn báyìí drum oil kankan roll látòrí tírélà yẹn ó kàn jábọ́ sórí títì ni ẹ̀rí gbì tó jábọ́ sórí títì báyìí tí mo swerve mọ́tò sápọ̀ sí báyìí mọ́tò yẹn kúrò náà ni Nissan Silvia tí mo ń sọ fún yìí bó ṣe kúrò náà báyìí ó kọlu òpó iná tó wà láàrin títì òpó iná tó kọlù láàrin títì báyìí ó já wọnú gbó lọ ní ó fọ́ igi fọ́ gbogbo ẹ lọ imagine bó ṣe máa rí o tí mo tọ́ láti sọ fún yín o extra tire tó wà lẹ́yìn kọjá síwájú igi ó wọnú mọ́tò ó jáde lẹ́yìn gbogbo absorbers mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹ̀ pátá ló bàjẹ́ kò kù ẹyọ kan gbogbo mọ́tò yẹn rún ó wá lọ jábọ́ sínú kòtò ṣùgbọ́n ẹ bìlífù wípé nǹkan tó ṣe 1977 tí mo sọ fún yẹn ó tún kó mi yọ ọ̀rọ̀ pọ̀ mo kàn sọ díẹ̀ nípa yẹn ni bí mo ṣe wà nínú mọ́tò yẹn ni ohun yẹn sọ fún mi tí mọ́tò yẹn bá ti kúrò lẹ̀ ó ní ṣebí èmi tí mo sàmì sí ọ tí mo fúnra mi sàmì fún ọ má bẹ̀rù tí mọ́tò yẹn bá ti wá láàrin gbà má tún padà sí ojú ayé ẹ̀rù á tún kúrò lẹ̀ fọkànbalẹ̀ má bẹ̀rù kò sí nǹkan kan nígbà tó máa tó ẹ̀keje tí mọ́tò yẹn ti ń já sílẹ̀ tó ń já sókè ilẹ̀kùn yẹn kàn ṣí ni ibi tó máa ń de bẹ́ẹ̀tì mọ́ nísàlẹ̀ alẹ́ ni mo ń sọ fún yín nìkan bíi 9 o'clock after 9 ibi tó máa ń de bẹ́ẹ̀tì mọ́ lára bọ́dì bẹ́ẹ̀tì ti wà lára mi náà ṣe ló wú kúrò bó ṣe wú kúrò báyìí mọ́tò yẹn dẹ̀ tán ní òkè láàrin atẹ́gùn ilẹ̀kùn yẹn dẹ̀ ṣí báyìí mo dẹ̀ já mo wá land sórí igi tí mo sọ fún yín bí o ṣe láǹsì orí igi ẹ̀ wá ṣe bí jàǹgọ́fà èpo mọ́tò kò gbé mi kanlẹ̀ tán ẹsẹ̀ mi á kanlẹ̀ dé àtúngbé mi padà mọ́tò ń rò lọ já sínú kòtò mọ́tò tí mo sọ fún yìí mo fún yàn ni mo gbé mọ́tò yẹn kò ṣeé ṣà ẹ béèrè gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀ wá sọ fún yìí so láti ìgbà yẹn tí mo ti wá ṣe fíìmù obì kan yẹn tó jáde dáadáa lẹ́yìn yẹn gbogbo àwọn sinimá míì tí mo ṣe lẹ́yìn yẹn mi ò rí owó fi finance ẹ̀ dáadáa tó débi tó jẹ́ pé up till now bí mo ṣe ń sọ fún yìí ìṣòro tí mo ní nǹkan tí mo lè ní ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nìyẹn wípé bí àwọn ọmọ iṣẹ́ wa bó ṣe ń ṣe fíìmù tó ń jáde lórí léra ó wù èmi náà kí n máa ṣe àwọn sinimá kó máa jáde léra bẹ́ẹ̀ yẹn mo ní ìṣòro ẹyọ kan yẹn ó dẹ̀ jẹ́ ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi lẹ́yìn yẹn mi ò ní pírọ́blẹ́mù mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí nígbà tí máa jáde nínú mọ́tò yẹn ẹ̀jẹ̀ kínkínní báyìí ò ṣe sí mi lára mọ́tò yẹn ó dẹ̀ condemn ṣé Ọlọ́run wá sí kò yọ mí ni gbogbo àwọn tó yẹ kó jẹ́ ìṣòro fún mi lọ́lọ́run máa ń yọ mí fúnra rẹ̀ Ọlọ́run gbọ́ mi I swear to God Almighty Ọlọ́run á yọ mí ṣáá ni mi mọ̀ àìmọye nǹkan míì tó ti ṣẹlẹ̀ mi tí ẹ̀ ní mọ̀ Ọlọ́run ti yọ mí tán kí n tó mọ̀ mo jẹ́ ẹni tí Ọlọ́run fẹ́ràn so kò jẹ́ kí n ní problem gbogbo tẹ̀sọ yẹn pé kí làwọn nǹkan tó jẹ́ mí ní bẹ́ẹ̀ dẹ̀ bú mi kò rùn mí bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mi tẹ́ gbogbo nǹkan torí máa ń fi ìlànà Ọlọ́run wò ipò Ọlọ́run tó yọ mí nígbà náà ó ní ìdí so mo dẹ̀ mọ̀ pé ìní plan fún mi ìrírí pọ̀ o lórí ìlànà tí mo sọ fún nípa tọlọ́run yìí kò sí tí ó tó mẹ́jọ ìbánikí bẹ̀rẹ̀ sí sọ ní kọ̀ọ̀kan ṣe tún rí nínú àwọn ìrírí tí mo tún bá pàdé mo gbọ́dọ̀ má sọ díẹ̀ nípa ẹ̀ nígbà tí mo wà ní ẹnu iṣẹ́ ìjọba ó ga o ó lágbára o ṣe rí láti 1977 tí Ọlọ́run ti fara hàn mí ni mo ti rí wípé àwọn iṣẹ́ bíi iṣẹ́ ìgbàlà ó máa ń fara hàn mí láti ṣe ṣe rí bàbá màmá mi òun náà pè ní Bello Igbo bàbá ìyá tó bí mi lọ́mọ Bello Igbo ni wọ́n pè wọ́n ní ìlú Ìjẹ̀bú Òde ní Ìdómòwò ògbólógbò oníṣègùn ni wọ́n ni bàbá wa tá à ń pè ní Bello Igbo yìí
ẹni tí ò bá mọ̀ wọ́n nídòmòwò kò mọ̀yàn. Ìyẹn ni bàbá màmá mi Bello Igbo. Olórí àwọn oníṣègùn gidi ni. Ṣé rí bọ́n ṣe wá jẹ́ lórí àwọn oníṣègùn yìí, wọ́n fẹ́ràn màmá mi púpọ̀. Ìgbà tó wá dé stage kan tí bàbá yẹn kú, wọ́n pín àwọn nǹkan bí àkáǹtì nǹkan kan, wọ́n fún ìyá mi nínú ẹ̀. Ṣé mọ̀ yí pé ẹni tó bá jẹ́ ọmọ oníṣègùn, ẹ̀jẹ̀ oníṣègùn náà ó máa wà lára ẹ̀. Màmá mi máa ń fi opportunity yìí ṣe iṣẹ́ ìwòsàn fún àwọn ènìyàn. Tó bá ti wá fẹ́ ṣe, èmi wà nílé ìwé ńgbà yẹn tí mo wà ní Muslim Primary School níjẹ̀bú Òde, wọ́n á pè mí kí n wá. Màá bá wọn máa ka àwọn nǹkan yẹn. Tó bá fẹ́ lò, màá máa kà á fún wọn. Tí n bá ti ń kà á fún wọn, wọ́n á kọ sílẹ̀, àá kọ sílẹ̀, àwa lọ ra àwọn nǹkan tá a fẹ́ rà, wọ́n á lè fi ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Gbogbo àwọn àrùnmọ́lẹ́gùn o, nǹkan kò sí tí wọn ò lè ṣe. Gbogbo àwọn nǹkan yẹn náà máa ń ṣe ńgbà yẹn. Ìgbà tó wá tó stage kan, màmá mi dẹ̀ fẹ́ràn mi púpọ̀. Tó wá tó stage kan, ìyá mi wá sọ wípé Fẹ́mi, torí Fẹ́mi náà máa ń pè mí jù nígbà tí ẹ pé Fẹ́mi làwọn máa ń pè mí jù. Wọ́n ní kí n wá, wọ́n á bá wọn. Wọ́n á mú àkáǹtì yẹn, wọ́n á fún mi lákáǹtì kan. Wọ́n á sọ fún mi wípé bí mo ṣe máa ń kà á, tí máa ń ṣe yẹn, tí mo máa ń kọ sílẹ̀ yẹn, tó bá tó level kan táwọn bá lọ, kíní yìí máa wúlò fún mi o, tèmi náà lè fi máa ṣe, kí n fojú sí, màá lè fi máa ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn. Mo ní mo ti gbọ́ tí mo sọ fún yìí kò dénú, torí mi ní interest sí iṣẹ́ ìṣègùn. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, ìyá mi ó papòdà, k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Ṣùgbọ́n kíní tó wá mú lé mi lọ́wọ́ yìí, wọ́n á ní kí n máa lò ó fún àǹfààní àwọn èèyàn. Problem tí mo wá ní pẹ̀lú ẹ̀ ni wípé as a Christian, màá wá máa wò wípé ǹjẹ́ ó possible ṣá fún mi, èmi tí mo jẹ́ Kristẹni, tí yẹ pé specially anointed ni mí, tí mo dẹ̀ ń rí bọ́lọ́run ṣe ń ràn mí lọ́wọ́. Tó wá possible fún mi láti tún ní mò ń ṣe iṣẹ́ ìṣègùn láti ran anybody lọ́wọ́. Màá máa rò pé kò lè possible, kò lè work. Ṣùgbọ́n tí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀, màá ti rí, màá ti notice ẹ̀ wípé something is about to happen. Ṣùgbọ́n mi ì rórí pé ẹ jẹ́ kí n gbìyànjú láti lo kíní. Ó wá di ọjọ́ kan ní ọ̀sán gan, mo jókòó síta. Ibi tí mo wá jókòó sí yẹn mo ti wá sùn, mo ti sùn lọ. Mo wá rí wípé wọ́n ta aṣọ funfun round mi. Bí bàbá kan ṣe yọ sí mi nìyẹn. Òun náà wọ white, ó ṣe fìlà abetí ajá white. Ló bá bá mi, ó pe orúkọ mi down. Ó ní wọ́n ní kí n ṣe iṣẹ́ yìí, iṣẹ́ tí máa fi máa gba àwọn èèyàn là. Ó ní mi ò ṣe. Kí ló dé tí mi ì ṣe? Nítorí ẹ̀, kí n tètè gbìyànjú, kí n bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ yìí, iṣẹ́ ìgbàlà tí máa lè fi máa ran àwọn ènìyàn lọ́wọ́. Mi ì lè sọ̀rọ̀. Èyí tí mò ń sọ fún yìí, mo lajú mi. Mi ì rí aṣọ funfun kankan ńbẹ̀ yẹn, ìta ni mo wà. Mo wo ọwọ́ mi, mi ò rí. Ó wá ṣe kíní kan, má jẹ́ kí n gbàgbé. Ó wá mú ìwé kan jáde. Ìwé tó mú jáde lójú àlá yìí, tí mo rò pé mo fi lálàá yìí. Ìwé yẹn méjì ni. Kékeré kan wà nínú ẹ̀, ńlá kan wà ńbẹ̀. Ó wá jẹ́ àwọn ìwé ayé ìgbàanì. Àwọn ìwé ayé àtijọ́ ni bàbá yẹn fi hàn mí. Ṣé rí ìwé yìí? Ó mú lé mi lọ́wọ́. Ó ní kí n fi máa ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn. Ìgbà tí màá tají, gbogbo aṣọ wa ti kúrò ńbẹ̀, bàbá yẹn ti lọ, mi ì rẹ́nì kankan. Mo wá pe ìyàwó mi pẹ̀lú àwọn ọmọ mi. Mo ní mo máa lálàá kan. Wọ́n ní kí ni, mo ní wọ́n mú ìwé lé mi lọ́wọ́ pé kí n fi máa ran àwọn èèyàn lọ́wọ́. Náà bá rẹ́rìn. Wípé ìwé ojú àlá tẹ rí, ìwé dà, ẹ jẹ́ ká rí ìwé, ẹ fi ìwé hàn wá.
mo bá ní ó da ìwé ò sí lọ́wọ́ tèmi, ọwọ́ rẹ̀ kò síwèé mẹ́. Wọ́n ṣàfi mí gbá yẹ̀yẹ́, èmi náà ń wo tèmi. Ṣé rí ìgbà tó di ọjọ́ kẹta, Ìjẹ̀bú ni mo wà nígbà Ìjẹ̀bú Òde, bí obìnrin kan ṣe dé láti Èkó nìyẹn. Wọ́n fẹ́ ṣe patí. Ó wá bá mi, ó ní dádì, mo ní sà, ó ní ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣèrànlọ́wọ́ kan fún mi, mo ní kí lẹ fẹ́. Ó ní ẹ̀ẹ́dẹ̀jọ́ bá mi sọ fún àwọn ọmọ mi kán bá mi gbá pálọ̀ grandpa wa yẹn, pé àwọn èèyàn máa lè dé síbẹ̀, bóyá tẹ̀ máa tẹ́ nínú àbọ̀ máa ṣe nǹkan ní ilé tiwọn lẹ́ẹ̀kejì, torí àwọn ọmọ ẹ̀ ò sí ń Jẹ̀bú. Mo ní kán má wọ̀rí, ó wá drop kọ́kọ́rọ́ sílẹ̀ fún mi ló bá lọ. Ó wá pe àwọn ọmọ mi, mo ní a máa lọ gbá òkè yẹn o, pálọ̀ tán sọ yẹn o. Gbàtà débẹ̀ láti lè ní káwọn ọmọ mi ràn ìyá yẹn lọ́wọ́, ẹ̀rí ìgbálẹ̀ tán ṣe báyìí dọ́ọ̀sì ló kún gbogbo inú ilé yẹn. Wọ́n ní dádì pé eléyìí ti wà too dusty. Mo ní okay, a máa wọ́n mi sí ni tó bá ti rí báyìí. A wá lọ bu omi, a wá wọ́n sí inú yàrá yẹn. Pálọ̀ ńlá ni o. Ṣé rí omi tá wọ́n sí, èmi fúnra mi ti wọ ṣòkòtò, torí kò síṣẹ́ tó kan tí ó ń bà mí lẹ́rù láti ṣe tó bá ti jẹ́ nǹkan tó yẹ pé iṣẹ́ dáadáa ni. Mo ti wọ ṣòkòtò, mo ti mú gbálẹ̀ fúnra mi. Ṣé rí ìwù tí mo ṣe báyìí, ìwé tí mo rí, tí mo sọ pé mo rí ní ojú àlá, ó wà lọ́wọ́ mi o, mo lè fi hàn yín báyìí o. Tí mo ní mo rí ní ojú àlá ni mo rí nínú ilẹ̀ tí mo lọ gbá yẹn. Mo bá tọwọ́ bọlẹ̀ yẹn, mo mú ìwé yẹn jáde, ó wà dusty. Ìwé ìṣègùn. Mo wá sọ fún àwọn ọmọ mi, mo ní ìwé tí mo sọ fún yín pé mo lá lójú àlá, òun nìyí. Bí mo ṣe ṣàlàyé ẹ̀ fún wọn gangan ni pé ìwé yẹn pé méjì. Ní àárín méjì wọ́n fi kékeré kan sí. Kékeré yẹn ẹnìyẹn sọ fún mi, ó ní tí àwọn bá fẹ́ wo iṣẹ́ tó bá fẹ́ ṣe, nǹkan tó wà fún nìyẹn. But lẹ́yìn tẹ́ bá wo iṣẹ́, gbogbo àwọn nǹkan tó máa ṣe fún ẹni yẹn tí ó máa fi rí ìwòsàn, òun gangan ni ó wà nínú main book yẹn. Àwọn apá ìpínlẹ̀ papọ̀ báyìí, ìwé yẹn ti gbó sára tán báyìí. Àwọn náà wá rí, wọn ní dádì, bẹ́ẹ̀ ṣe sọ ìwé yẹn gangan fún wa ní tẹ́lẹ̀ rí yẹn rí. Mo ní bẹ́ẹ̀ ni, òun nìyí o. Ìwé yẹn ti wá wà lọ́wọ́ mi. Èmi kẹrẹ ní mi ilé, mo jẹ́ Christian tí mi gbọ́dọ̀ ṣiṣẹ́ ìṣègùn yìí. Mo wá wò pé how do I do it? Mo lọ bá ẹni tó jẹ́ olórí church tí máa ń lọ. Mo pè wọ́n, mo sọ nǹkan tó ṣẹlẹ̀ yẹn, mo sọ fún wọn. Ẹnìyẹn náà bá wò ó ní wẹ́, ó ní ṣé nǹkan tí mo sọ bó ṣe rí nìyẹn? Mo ní bẹ́ẹ̀ ni. Mo ní nǹkan yẹn dẹ̀ wà lọ́wọ́ mi. Mo náà lẹ́ni kí n fi máa help àwọn èèyàn, kí n fi máa ṣoore fáwọn èèyàn, iṣẹ́ ìwòsàn. Ó ní wẹ́, ó ní ó kù sí mi lọ́wọ́ o. Ó ní but ó difficult láti máa ṣe irú iṣẹ́ yẹn. Bá ní okay, mo ti gbọ́. Mo dẹ̀ ṣe wà ní NEPA lásìkò tá à ń sọ yìí. Mo mú ìwé yẹn, mo fi sọ́wọ́, mi ì jẹ́ ṣe nǹkan kan. Màá kàn wò lẹ́ẹ̀kan, tí bá ti wò ó, màá tún ṣí, màá kà. Tí bá ti kà àwọn nǹkan tí máa ń kà nínú ẹ̀ lásán máa ń bà mí lẹ́rù. Àtúnpàdé, àwọn ilé máa lágbára. Mo ṣe yẹ NEPA mi lọ. Iṣẹ́ yẹn wá gbé mi lọ sí ìlú Àgọ́ Ìwòyè. Ìgbà tí mo wá dé ìlú Àgọ́ Ìwòyè, bàbá kan wà ní ìlú yẹn. Wọ́n pe bàbá yẹn ní Ẹsẹ̀ Òṣìkà. K'Ọlọ́run fọ̀run kẹ́ bàbá yẹn. Mo rántí wọn lénìí. Kò sí ẹnìkan tó bí dáa nínú òṣìṣẹ́ NEPA tó lè gun òpó tó máa já wáyà bàbá Ẹsẹ̀ Òṣìkà. Ẹ̀mí ẹ̀ ló já, ní kó bá já, ṣó jẹ́mi rẹ̀. Ìjẹ̀bú tó máa ń sọ ni kó já, ṣó jẹ́mi rẹ̀. Kò dẹ̀ sí rọ́ńbẹ̀. Wọ́n dẹ̀ ṣe gbé mi dé Àgọ́ Ìwòyè ńgbà yẹn nìyẹn as a marketer. As a marketer ńgbà yẹn kẹ̀, wọ́n máa pè ẹ́, ó máa ní àwọn distribution men tó máa tẹ̀lé ẹ, tó máa gbé àkàbà. Wọ́n á wá sọ àwọn ibi tẹ̀ ṣe ń láti, àwọn náà tẹ̀ máa lọ já. Iná bàbá Ẹsẹ̀ Òṣìkà rèé, ó pẹ̀lú. Mo bá tẹ̀lé àwọn èèyàn mi. Wọ́n ti já ilé kìíní, ilé kejì, ká tó délé Ẹsẹ̀ Òṣìkà. Ìgbà tá a máa délé Ẹsẹ̀ Òṣìkà, àwọn èèyàn ti já, gbogbo wọn ti dúró síta. Pé yé, àwọn NEPA rèé, wọ́n kú lénìí. Ó kú bọ́ ṣe máa já náà Ẹsẹ̀ Òṣìkà. Mo wá béèrè lọ́wọ́ àwọn distribution men tó ń tẹ̀lé mi pé kí ló dé tẹ̀ ń bẹ̀rù? Wọ́n ní wọn ò lè já náà bàbá yìí. Wọ́n ní náà bàbá tá à ń sọ yìí, téèyàn bá ti já ó kú nìyẹn. Wọ́n ní àwọn tó try ẹ̀ wò bí ẹ̀ẹ̀mejì wọn ò kú, ṣùgbọ́n jábọ́ látara òpó. Wọ́n máa jábọ́ sílẹ̀ ní, àwọn ò lè gùnkè. Wọ́n dẹ̀ ti sọ fún wa target yẹn pé tó o bá ti lè meet up ẹ̀, àwọn ọ̀gá yẹn wá láti Ìbàdàn ni. Wọ́n dẹ̀ dúró. Wọ́n wà lọ́fíìsì. Wọ́n tá bá ti padà ká wá report àwọn ibi tá disconnect fún wọn. Mo wá ní okay.
mo ní nǹkan tó máa ṣẹlẹ̀ ní kẹjẹ́ ká fi bẹ̀rẹ̀ sílẹ̀ ká kọjá síwájú àwa fi sílẹ̀ àkọjá síwájú ṣẹ́rí ilé ayé yìí ẹni tí tẹ́ bá ń ṣe kó máa fọmọlúwàbí sí kó dẹ̀ máa fọgbọ́n orí ṣe máa ń wo àwọn NEPA kan ní ìsìn tó bá ṣe gàràgàràgàràgàrà 2004 ni mo rìtáyà kúrò níṣẹ́ NEPA 2004 tó ti bá ń wo àwọn tó ṣe gàràgàrà míì máa wò wọ́n ti rí ìrírí oríṣiríṣi amóye tó ti jábọ́ lórí òpó tó ti kú tá ti rí arin tó ti gan mọ́ná tó bá ti rán ẹni iṣẹ́ ẹrú ẹ̀fìtọ̀mọ̀ jẹ́ nítorí ẹ̀ mọ̀rú nǹkan tó wà ń bẹ̀yẹn nídìí sí NEPA ẹ̀ máa sọ eléyìí fún yín ok àwa kọjá ilé bàbá ẹsẹ̀ òṣìkà síwájú báwọn ọ̀gá wa ṣe gbé mọ́tò NEPA dé nìyẹn tó kọjá lára wa tó dúró tó pè wá you are coming back to the office in 2 hours time gbogbo àwọn iṣẹ́ tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ti ṣe you are going to be sacked straight kò sí bójúbójú ń bẹ̀ tó bá ti wà disconnection yín àwọn task force bọ̀ wá cross check ẹ̀ káwọn tó padà sí Ìbàdàn wọ́n sì gbé mọ́tò bọ̀ tún ṣe lọ nìyẹn tó lọ check àwọn NEPA staff tó kù wọ́n á pe àwọn distribution men tó tẹ̀lé mi ní ẹ wo bí wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká padà lọ sọ́dọ̀ bàbá ẹsẹ̀ òṣìkà wọ́n láwọn ò lè já o àwọn ò lè ṣe mo ní ṣe àyà lọ́dọ̀ bàbá ẹsẹ̀ òṣìkà àbá débẹ̀ náà bá dó síta mo bá wọlé lọ bá bàbá ẹsẹ̀ òṣìkà bàbá ẹsẹ̀ òṣìkà tí mò ń sọ fún yìí àwọn ọmọ ẹ wà láyé o wọ́n máa gbọ́rọ̀ tí mò ń sọ yìí bàbá yẹn máa náìsì o ṣùgbọ́n àwọn èèyàn bẹ̀rù wọn bàbá yẹn ò ní irun ẹyọ kan ní orí bàbá yẹn ṣe ló ń dán kólá ẹsẹ̀ bàbá yẹn ń wọ bàtà ẹ wò giant ni bàbá fúnra rẹ̀ inú ilé yẹn ló ń wà kò ń jáde síta púpọ̀ mo ní ibo ni bàbá yẹn wà ní bàbá wà nínú ilé no problem mo kàn wọnú ilé ni mo bá lọ bá bàbá bí mo ṣe rí bàbá mo bá dọ̀bálẹ̀ ẹsẹ̀ méjì mo dọ̀bálẹ̀ fún bàbá mo ní bàbá ẹ̀ńlẹ́sà ké wàá ṣe mo ní NEPA ní mísà ké fẹ́ ṣe mo ní bàbá mo ní ẹ̀dẹ̀jọ́ mo mà ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín mo ní kílẹ̀ ké fẹ́ sọ mo ní mo ń bọ̀ sà bá jáde mo sọ fún àwọn distribution men yẹn mo ní tani change wà lọ́wọ́ ẹ̀ nínú yín wọ́n fún mi mo bá lọ ra shinap méjì bá gbé shinap méjì yẹn wọlé bá gbé kan fún bàbá ẹsẹ̀ òṣìkà lórí ìdọ̀bálẹ̀ gbé kan fún ìyàwó ẹ̀ bàbá ní kí ló dé kí ni mo fẹ́ mo ní nǹkan tí mo fẹ́ bàbá ní pé kẹ̀kọ́ jẹ́ kí n já náà yín ẹ̀yin náà ẹ̀yin ò pa yín bàbá bá rẹ́rìn bàbá ní kí ni mo sọ yẹn bó tẹ̀ ṣe sọ yẹn gan ẹ̀rù ti bà mí bàbá ẹ ṣáà kàn jẹ́ kí n já náà yín gbọ́ ẹ tí mo fi dá yín lójú wípé ẹ̀ẹ́tọ́ náà yẹn sùn lálẹ́ ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n já náà yín bàbá ní ṣé nǹkan tí mo fẹ́ nìyẹn mo ní nǹkan tí mo fẹ́ nìyẹn sà bàbá ní ṣé mo dẹ̀ máa sọ padà mo ní bẹ́ẹ̀ ni mo láwọn ọ̀gá mi wà around mo náà dẹ̀ máa sáàkì mi níṣẹ́ ìjọba tí mi ìbá jánu bàbá ní ìburú ó tiẹ̀ ti fi tọmọdúwàbí sí ó ti ra ṣìnáàpù wá kíní kan ẹ jẹun ẹni kó tó pa ni wọ́n ti gba ṣìnáàpù ọ̀rẹ́dí wọ́n ti já wọ́n ti fi ṣàdúrà bàbá ní kí lọ já bá kọjá síta padà akọ yìí máa pọ̀ àgọ́ òye bí mo jáde síta mo pe àwọn tó wà bẹ̀ mo ní ẹ̀gùn kì í jáná bàbá yẹn àwọn náà lè jáná bàbá yẹn mo ní kẹ́ ẹ̀gùn kì í ṣe bẹ́ẹ̀ mo ń sọ̀rọ̀ mo ní kẹ́ ẹ̀gùn kì í jáná bàbá ìṣẹ́ kò sí bàbá ò lè ṣe nǹkan kan ẹ̀mọ́ bẹ́ẹ̀ mi fúnra mi ṣe jẹ́ ni náà bá ń ṣàkárá lọ́dọ̀ wọn àwọn yẹn mo ní kẹ́ ẹ̀gùn kèsẹ́ pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ sẹ́ ẹ̀gùn kẹ̀kẹ́ jáná bàbá yẹn àmọ́ mo ti dọ̀bálẹ̀ rẹpẹtẹ nínú ilé ìkan bá ní òkè ìkejì ò fẹ́ gùnkè ìkejì gùnkè gbogbo ará àdúgbò ti dúró wọn wà bó ṣe ń gùnkè ló ń lọ ọmọ Ìgbò ló gùnkè àpé Ìgbò náà lágídí àwọn Yorùbá tó wà bẹ́ẹ̀ sí ni àwọn lè ṣe ọmọ Ìgbò ni you sure say nothing go happen nothing go happen na climb up ọmọ Ìgbò bá gùnkè bó ṣe ń lọ ló dókè bó ṣe dókè ó wò mí nsàlẹ̀ ó wo wáyà yẹn mo ní kọ́tà ọmọ Ìgbò kan gé ni torí owó tí bàbá jẹ́ pọ̀ gan wọn san kò dẹ̀sẹ̀ tó lè gé ọmọ Ìgbò ṣe gé náà yẹn nìyẹn bó ṣe gé tán àkàbà yẹn kàn ṣe kìkìrì ọkàn mi ti ṣe gbígígì bàbá ọmọ Ìgbò fẹ́ jábọ́ fortunately nǹkan kan ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àkàbà yẹn tún dúró dáadáa àwọn tó dìímú ti wọ́n ti ya dànù tẹ́lẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ ọmọ Ìgbò bá sọ̀kalẹ̀ abájá náà bàbá onímọ̀ sọ fún yín ṣẹ́ni gbogbo ará àdúgbò tán nípa ajá náà bàbá ẹsẹ̀ òṣìkà gangan ní tẹ́tù ọ̀rọ̀ yìí gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí ní parọ́ sí jáná ẹsẹ̀ òṣìkà ṣẹ́ni àwọn tí ò fẹ́ sanwó tẹ́lẹ̀ gbogbo wọn lọ kó bíi wọn jáde ní NEPA ẹgbẹ̀wó wọ́n tètè à ń sanwó owó tó jẹ ṣẹ́ni àwọn akọ̀dẹ̀ ìwọ tó bá ti sanwó àmà jáná ẹ̀ ṣeré ni nígbà tá a ti lè jáná bàbá ẹsẹ̀ òṣìkà wọ́n wá ń wo èmi fúnra mi wọ́n á ń bẹ̀rù bá ṣe parí iṣẹ́ yẹn báyà padà sí ọ́fíìsì wa padà ọ́fíìsì báyà àwọn ọ̀gá tán wá láti Ìbàdàn wọ́n sì wà ń bẹ̀ lọ́ba ní òkè kí aṣọ ọ̀pá ajá ògbé náà ní bẹ́ẹ̀ ni ajá
àwọn kan bá wà bẹ̀ wọ́n ní wọ́n lè já gbogbo iná wọn lè já ti ẹsẹ̀ bàbá ẹsẹ̀ òṣìkà mú ní kíni orí òṣìkà gan-an ajá àbá ní ẹsẹ̀ òṣìkà lọ́ bá gbé mọ́tò ya wọ́n yìí débẹ̀ báyìí náà bá wòkè lọ́ rí pé mo ti já wáyà bàbá ẹsẹ̀ òṣìkà ariwo bá ńlá wọ́n bá gbé mi padà sọ́fíìsì àwọn ọ̀gá yẹn bá ní yes àwọn tó ń sọ ní ọmọ dáadáa kíní kan wọ́n padà lọ sí Ìbàdàn jọ yẹn náà bá tún fún mi lówó náà ní ìwẹ́ wọ́n promote mi kúrò ní ibi tí mo wà yẹn wọ́n fi èmi náà ṣe ṣẹ́kà àwọn ṣẹ́kà sígbà yẹn àwọn náà máa ń ṣẹ́ẹ̀kì iṣẹ́ táwọn èèyàn bá ti lọ ṣe tó bá ti dé ó máa ṣẹ́ẹ̀kì náà bá lọ bọ́ ṣe lọ báyìí mo bá pe àwọn ọ̀gá mi tó wà ń bẹ àwọn ọ̀gá tájọ wà lábúlé ń bẹ tájọ wà ní àgọ́wé mo ní ẹjọ́ sà mo ní ẹ wò èmi máa lọ so iná bàbá ẹsẹ̀ òṣìkà padà wọ́n ní báwo mo ṣe rí jáde mo bẹ̀ wọ́n ní o mo ní ẹjẹ́ lọ so iná bàbá yẹn padà mo bẹ̀ yín ẹni tí tẹ́yìn bá fẹ́ gbà máa fún yẹn ọ̀gá mi wọ́n bá ní òkè àbá pe bọ̀bọ̀ kan ìyẹn ló máa ń gbákàbà òun nìkan àti close òun bá gbákàbà padà sílé bàbá ẹsẹ̀ òṣìkà làbá so iná bàbá padà báyìí so náà ilẹ̀ dẹ̀ ti ń ṣú àwọn ará àdúgbò ráyè rí báyìí so padà ń bá lọ bá bàbá ẹsẹ̀ òṣìkà mo bá ní adẹ̀ ti ṣe iná yín o inú ẹ bá dùn ló bá fà mí mọ́ra inú ẹ bá dùn ló ní kí lorúkọ mi mo sọ orúkọ mi fún Adéjọwò Olúwafẹ́mi ọlọ́mọ ìlú ọlọ́mọ Ìjẹ̀bú-Òde ló bá fà mí mọ́ra ó ní ṣe mo mọ̀ pé òun ò lọ́rẹ̀ẹ́ kankan nílùú Ìṣá bí ìlú Ìṣe tóbi tó yìí ó lóun burú ó lóun bá kábíyèsí ìlú jà ní àgọ́ ìwòye ó ní kò sẹ́ni tó lè gbéná wojú òun ẹsẹ̀ òṣìkà náà ń pé òun ó ní bóun ṣe wà yìí wèrè lòun wò ó ní òun dẹ̀ ń wo wèrè yẹn òun máa wò ó ní kí wá lọ wo gbá àwọn yàrá mo bá tẹ̀lé bàbá ló bá fa àwọn yàrá hàn mí mo bá ra àwọn wèrè tí bàbá ń wò bẹ́ẹ̀ bàbá bá sọ fún mi ó ní àti wo wèrè fún òun kínkínní báyìí ni ó ló máa wò wọ́n pápápá ó lọ́lọ́run fún un láwọn agbára yẹn ó ní tí òun bá dẹ̀ ti ṣe ní òun á jẹ́ kó sì wà ń bẹ̀ fún bí ọ̀sẹ̀ kan kọ́kàn máa ṣe fàájì ó ní ṣùgbọ́n wíwò yẹn ìjọ kan ni ó ní gbogbo ẹ̀ ló máa kọ́ mi fẹ́mi mo ti dọ̀rẹ́ mi ṣùgbọ́n wàá ṣe kinní kan mo ní kíni bàbá wàá mú mi gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹ má wò mí gẹ́gẹ́ bí àgbàlagbà ó gbórí ẹ̀ fún mi ní kí n gbá orí òun yẹn wò ní mi lè gbá orí mi fẹ́ kó gbá orí yẹn bá gbá orí bàbá yẹn ṣe lódó pa bàbá ó ní ìwò ti dọ̀rẹ́ mi bí pẹ̀lú bàbá ṣe dọ̀rẹ́ nìyẹn o bàbá wa ní kí n tẹ̀lé òun on time ń bì kan àjọba adébi tó ti ń mẹ́mu yẹn wípé kí n wo reaction àwọn ará àgbòrò bọ́n ṣe máa wò wá mo bá tẹ̀lé bàbá abájọ ń lọ sí ibi tá ti ń mẹ́mu owó bàtà gbogbo èèyàn wá ń wo wọ́n ń bẹ̀rù èmi dẹ̀ ṣẹ̀dá gọ́wé ńgbà yẹn ni bàtà débi tá ti fẹ́ mu ẹmu gbogbo àwọn tó fẹ́ mẹ́mu ṣe náà ń wò tí bàbá bá ti wá ṣe àpárá fún mi ó ti ní ká máa ṣe bí ẹgbẹ́ bàbá ní wéèrò rí rẹ kóńtà èmi náà sọ fún bàbá pé orí tẹ̀rẹ̀ náà kan ẹ ṣe orí pàlàbà ẹ̀ màá tún gbá orí bàbá ńbẹ̀ ọwọ́ arẹ́rìn lù mí gbogbo àwọn yẹn wá sá fún wa ó yà kúrò lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ kan tó dán mọ́ bàbá yẹn pé tó bá nawọ́ báyìí wàhálà ìwà ńlá náà ni bí tágbára yẹn dé tó pọ̀ tó òun èmi kẹ̀lé ìdájọ́ ń ṣeré èmi dẹ̀ mọ̀ pé kò lè ṣe lẹ́yìn àwọn nǹkan tí mo sọ fún pé ṣe láti 1977 yẹn Ọlọ́run fún mi ní àwọn ìmísí yẹn tẹ́ pé kò sẹ́ńtì mi lè dí pẹ̀lú táà lè jọ wà papọ̀ mi nǹkan bá mi lẹ́rù púpọ̀ kíá ìpẹ̀lú bàbá ti dọ̀rẹ́ bàbá gbà tó wá di bí ọ̀sẹ̀ kan tí ìpẹ̀lú bàbá jọ wà bàbá bá pè mí jókòó níjọ́ kan ìbẹ̀lẹ̀ ẹ̀rọ Ọlọ́run ti ń bà mí o mo máa sọ fẹ́yìn èèyàn bàbá ní Fẹ́mi mo ní sà ó lóun fẹ́ kọ́ mi ní bí òun ṣe ń wo wèrè yẹn pẹ̀lú gbogbo àwọn nǹkan agbára míì ó fẹ́ kọ́ mi ó fẹ́ gbélé mi lọ́wọ́ ọmọ ẹ̀ kan tí mo mọ̀ ó wà ní Ìjẹ̀bú-Òde ńgbà yẹn ìyẹn ò sí lágọ̀ọ́wé yìí bàbá yẹn sì ń ṣe mo dàbí ọmọ fóun bí mo ṣe ń ṣe pé mo ní ọgbọ́n àti òye bàbá bá ní ókè n jókòó wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan kì í ṣe gbogbo nǹkan agbára náà kọ sílẹ̀ o ẹ̀yin wa gbogbo nǹkan agbára kan náà kọ sílẹ̀ o àwọn nǹkan agbára kan wà tó jẹ́ pé wọ́n máa pọ̀ sí yín lára ni àwọn nǹkan agbára kan wà tó jẹ́ pé wọ́n máa sọ sí yín létí ni àwọn nǹkan agbára kan wà tó jẹ́ pé o ò lè ronú ẹ̀ tó bá ronú pa ẹ̀ tó kàn ronú pa ẹ̀ lásán báyìí pọ́blẹ́mù ni àgbé kúrò kí nìdí ìdí ni pé ńgbà yẹn àwọn boys àgọ́yọ̀ wọ́n máa ń báwọn nepa àpò gan up till nàìjíríà wọ́n báwọn nepa fà bọ́ ṣe ń ṣe ńgbà yẹn náà nìyẹn tí iná bá ti lọ bóyá bí ọ̀sẹ̀ kan àwọn ọmọ yunifásitì ńgbà yẹn ní Àgọ́wòyè àwọn yunifásitì yẹn wọ́n máa ká wa mọ́ nepa office ọ̀gá wa kan ẹ máa wọn tó ṣe ó ṣẹ̀ lọ ra ọ̀gẹ̀dẹ̀ dúdú tó rà yẹn ṣe ni àwọn ọmọ yunifásitì ṣe lọ ní kó máa bòjẹ ní dúdú yẹn wọ́n á na ẹlòmíì àásábọ̀ 40 so
bàbá yẹn wá rò pé òun fẹ́ kíyà jẹ èmi ó wá kọ́ mi ní gbogbo àwọn nǹkan agbára yìí pọ̀ ṣùgbọ́n ṣé èmi wá lọ lo nǹkan agbára against àwọn ọmọ ọlọ́mọ màá kàn gbà sọ́wọ́ ni bí tí ẹ̀rọ ọlọ́run ti wá bà mí bàbá yẹn wá sọ bó ṣe ń wo wèrè ó sọ fún mi ó wá sọ kíní kan fún mi bàbá yẹn ní kí n wọnú ilé yìí ẹnu ọ̀nà ló máa ń jókòó sí o ẹnu ọ̀nà ìtakọ́ o ẹnu ilẹ̀kùn ẹ̀ nínú ilé ilẹ̀kùn yàrá ẹ̀ ló máa jókòó sí ẹ̀ lè bá nínú ilé ní inú ilé gangan ó ní kò sí problem tó lè ṣẹlẹ̀ sóhun ó ní ikú tó wá máa pa òun àfi ikú ọlọ́run ọba Elédùmarè ó ní kí n wo inú ilé yẹn ó ní tó ń bá nawọ́ báyìí ó fi àwọn nǹkan yẹn mọ̀ hàn mí tó ń bá fọwọ́ kan báyìí ó ní ikú yẹn tún dọjọ́ mi ọjọ́ rí ẹ̀yin èèyàn wa ẹ gbàgbé ọlọ́run oògùn wà gbogbo ẹ̀ wà ṣùgbọ́n ọlọ́run ọba ìṣẹ́ ó wà ọba àrà ọba tó jẹ́ pé oògùn òràn agbára òràn oṣó òràn àjẹ́ òràn kò sí tó ràn ó wà á dẹ̀ máa fi sample hàn wá ṣùgbọ́n àní fẹ́ mọ àtẹ̀lé bàbá yẹn ní kí n wo bẹ̀rẹ̀ tó bá ti náwó báyìí ní kò sí nǹkan kan ó ní kí n gbàgbé ó bá fún mi ní gbogbo àwọn nǹkan agbára ó kọ ẹ̀ tí máa kọ mo kọ sílẹ̀ ní ọjọ́ náà àṣẹ bàbá ti ń ṣe báyìí fún mi ó wá ní ti bá ń bọ̀ kí n padà kí n wá ṣẹ́ka wọn mo wá gbéra mo wá jáde lọ ṣiṣẹ́ ìgbà tí mò ń padà bọ̀ mo rí èrò ń ta èrò kẹ̀ bá wọnú ilé pálọ̀ ìgbà tí mo bá dé pálọ̀ mo bá bàbá yẹn níbẹ̀ náà ọ̀nà yẹn bàbá yẹn wà bẹ́ẹ̀ kò wọnú yàrá yẹn o bàbá yẹn ò kú bàbá yẹn sì ń ṣe àwọn èèyàn dẹ̀ ń sọ fún mi mi ì lè súnmọ́ mọ́ mo ti bá àwọn alágbára àwọn alágbára wà láyé o ẹ gbàgbé o alágbára wà o kéèyàn má fẹnu kọ o àwọn àgbààgbà wọ́n wà bẹ́ẹ̀ láwọn aláwo bí ìkúkú ṣe kankan ògbọ́n wà bẹ́ẹ̀ bá sá sẹ́yìn màmá bá rí mi màmá ní wo bàbá ẹ lómi pé kí n wo bàbá mi lẹ́yìn tí mo lọ lẹ́ẹ̀kan yẹn ní nǹkan yẹn ń ṣe bàbá tó kàn ń ṣe bákan ní ibẹ̀ yẹn mo wá lọ wo bàbá gbogbo ọ̀rọ̀ tí bàbá wa ń sọ fún mi wá ń flash sọ́dọ̀ mi wípé bágbára yẹn ṣe tó ń bá kàn náà báyìí ikú yẹn yẹ nìyẹn mo wá sọ fáwọn tó wà ń bẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀jọ́ nítorí tọlọ́run ẹ ṣe kinní kan wọ́n ní kíni bàbá ń ṣe báyìí ó ń ṣe báyìí gbà torí ó ń ṣe báyìí mo súnmọ́ mo gbétí sí ó ń tà láti sọ nǹkan kan fún mi kò lè sọ ara ẹ̀ ti gbóná sódì mo wá sọ fún ọmọ náà ẹ jẹ́ kí bàbá wọlé wọ́n ní bàbá ò lè wọlé mo ní ẹ jẹ́ kọ́kọ́ náwó mú kankan mẹ́ẹ̀ wọ́n ní bàbá ọlọ́mọdé ń ṣe mí wọ́n ní bàbá ò lè náwó wọ́n ní ṣe mọ̀ nǹkan tó ń dá bàbá dúró mo ní mi mọ̀ wọ́n ní ẹran ló ń dá bàbá dúró wọ́n lẹ́mi bàbá ti lọ olókàn yìí hàǹgì sáré ẹ̀yìn wọ́n tó bá ra ẹran wá tó pa ẹran yẹn bàbá á lọ ara ta mi bàbá ò lè lọ ẹ má pa ẹran ẹ gbé bàbá wọlé kọ́ ráyè mú nǹkan tó máa mú kí bàbá jí wọ́n lé mi jáde straight jáde mo wá wà ń ta omi bọ́ lójú mi mo wá wò pé ẹni tí bàbá tó lágbára tó fún ní gbogbo nǹkan yìí tí òun ló lọ yìí òun ló fẹ́ lọ tú ẹ̀ yìí agbára ẹ̀ nígbà tí ikú bá ti dé ẹ̀yìn èèyàn wa when the time comes gbogbo everything will fail you everything will fail needle will fail oògùn á fail kò sí nǹkan tó lè lò tó máa jẹ́ mọ́ when it is the last minute to go everything will fail you ẹ̀rù wá bà mí mo wá ní ṣé bàbá ò lè ẹni jẹ́ ìṣọ́ọ̀ṣà bàbá yẹn kú èmi fúnra mi wá dénúlé mo wá lọ jókòó mo wá wò pé so this life is nothing gbogbo agbára tó o bá ní ọkàn níní gbogbo ẹni tí tó bá ní tó o bá fi lè ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn you will die with it ṣe rí gbogbo àwọn nǹkan tí bàbá wá fún mi yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ìyá mi náà wá fún èmi náà wípé kí n fi máa ran àwọn èèyàn lọ́wọ́ mo wá wò pé báwo ni mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tí bá ní kí n máa sọ lọ ilẹ̀ á ṣú ilẹ̀ á mọ́ ṣùgbọ́n màá tún sọ díẹ̀ fún yín o nígbà tó bá yá. ẹ ṣeun gan bàbá ẹ ṣe lẹ́yìn ìgbà tí ẹ padà délé gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ fún wa pé bàbá tí ẹ pàdé bàbá tó yẹ pé tí wọ́n sọ àwọn bí ẹ ṣe lè máa tú àwọn ènìyàn sílẹ̀ tí wọ́n fi yé nítorí wọ́n ti mú yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa tí bàbá yìí dolóògbé bàbá àwọn nǹkan tí bàbá yìí sọ pẹ̀lú ìwé tí ẹ rí lójú oorun tẹ padà wá rí lójú ayé yìí gangan bàbá ǹjẹ́ ṣé ẹ fìgbà kan kẹtì ẹ̀dọ́ àwọn nǹkan yìí wò ǹjẹ́ ṣé ẹ gbìyànjú ẹ̀ láti ṣe rí.
ẹ ṣé olóòtú, mo dúpẹ́ lọ́wọ́ yín. Kọ́lọ́run dẹ̀ túbọ̀ bá mi fọ̀run kẹ́ bàbá ẹsẹ̀ òṣìkà. àmì àṣẹ. Kọ́lọ́run bá mi pa àṣìṣe wọn rẹ́. Ṣé rí lẹ́yìn tí bàbá ẹsẹ̀ òṣìkà tí wọ́n kú tán, ẹ̀rù ń bà mí láti dán gbogbo àwọn nǹkan ìwò tí wọ́n fún mi yìí. Agbára yìí pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n ní ọjọ́ kan ní iwájú ilé ibi tí mò ń gbé lágọ̀ọ́wé yìí, bàbá kan wà ńbẹ̀. Bàbá yẹn mo wá rí wípé kò jáde síta fún bí ọjọ́ mẹ́ta. Kí ló dé? Bàbá yìí wá lórí ń fọ́ ọmọ, orí yẹn ń ṣe wá, orí yẹn ń fọ́ mọ́ ara. Kí ló dé bàbá? Ló ní pọ́blẹ́mù tóun ní ni wípé òun gbogbo nǹkan lòun ti lò kó lọ, orí yẹn ń fọ́ òun mọ́ ara, ọrùn ń wọ òun. Mo wá wò wípé bàbá ẹsẹ̀ òṣìkà dẹ̀ sọ kinní kan fún mi. Ó ní ìgbà míì wà tó jẹ́ pé àwọn bí ó máa ń bá ẹ̀fọ́rí wá bẹ́yẹn ńgbà míì tí kìí ṣe ẹ̀fọ́rí lásán tó ti kọjá normal. Wọ́n á wò pé ṣé èmi náà lè gbìyànjú nǹkan tí bàbá yìí sọ fún mi. Ẹ̀rù dẹ̀ ń bà mí, àwọn èèyàn dẹ̀ máa ń sọ kinní kan ní ìwọ tó bá ti lè wo wèrè, ìsádà kó ya wèrè àbí káwọn ọmọ ẹ̀ ya wèrè. Mi ò rẹ́ nìkankan tó ya wèrè nínú àwọn ọmọ bàbá ẹsẹ̀ òṣìkà. Instead yẹn ṣe ní gbogbo àwọn bàbá èyí tí mo mọ̀ nínú wọn olówó gidi ni nílùú Ìjẹ̀bú Òde. Ọlọ́run á túbọ̀ máa bless ẹ̀. But wọ́n ní the problem ni pé òun náà sọ fún mi, ó ní ìyẹ̀pọ̀ máa bèrè owó lọ́wọ́ wọn, ní nǹkan tó bá ti fún ẹ wàá gbà lọ́wọ́ wọn. Ó ní tó bá ti fẹ́ máa ràn yàn lọ́wọ́, nǹkan tó bá ti fún ẹ ni kó gbà. Bàbá tí mo dẹ̀ fẹ́ ṣe fún èmi ìbèrè owó lọ́wọ́ ẹ̀, mo kàn ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ wò. Ìṣẹ̀ṣá ní gba nǹkan sọ́wọ́ kó má gbìyànjú ẹ̀ wò lóríṣiríṣi bó ṣe pọ̀ tó. Wọ́n á ní kí bàbá yẹn jáde síta, ó wá jáde síta. Kó lè rìn. Ìyàwó ẹ̀ ṣáà bá mi wọ bọ́ síta lẹ́gbẹ̀ẹ́ ilé kan. Mo wá gbìyànjú nǹkan tí bàbá yẹn sọ, mo ṣe fún un. Ẹ̀yin èèyàn wa ẹ̀ bìlífù yìí pé torí mi lè máa sọ síta, ó sùn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. lẹ́yìn tí ẹ parí. Ọlọ́run ọba Elédùmarè ń gbọ́. Bàbá yẹn sùn, ẹni tí orí ń fọ́ láti bí tí ò jáde sí òrè jáde pé kò lè sùn láti bí ọjọ́ kẹta nínú ilé, ó sùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Bàbá yẹn dẹ̀ sọ tẹ́lẹ̀ ó ní ṣé ó máa sùn. Ìgbà tó máa jí báyìí, kò sí nǹkan kan tó ń pè ní ẹ̀fọ́rí, ó ti lọ. Ẹ̀fọ́rí tá à ń sọ ẹ ti affect ojú ẹ o, ojú ẹ ti wú o, mi ì rẹ́fọ́rí bí tó ti ń affect ojú rí o, ojú ẹ ti wú o, ẹ̀fọ́rí yẹn affect ojú ẹ o, ó lọlẹ̀ ni. Bàbá yẹn dẹ̀ ti kú sí kọ́lọ́run fọ̀run kẹ́ o, ṣùgbọ́n kì í ṣe ikú yẹn ló pa, kíní yẹn kúrò ńgbà yẹn. Ẹ̀rù bà mí, wọ́n tọmọdé bá débi ẹ̀rù á bà á. Tó bá tí nǹkan kan bá wà lọ́wọ́ ẹ ò lè mọ iyì ẹ̀ until tó bá rí impact ẹ̀. Ẹ̀rù bà mí pé tó kíní yìí ó rí báyìí. Mò ń wò mí ìyẹn ò tẹ́ ṣe nǹkan kan. Ó dijọ́ kan ní màá tún fún yín ní sample kékeré kan ní ìlú Èkó yìí lẹ́yìn tí mo dé sẹ́kọ̀ọ́ yìí nìyẹn o. Ní èèyàn kan sọ fún mi pé gbogbo kíní ṣe sóun lára, nítorí pé ó sọ mo rí gbogbo ara ẹ̀ kókóró. Ó wá lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe iṣẹ́ ìṣègùn yẹn, iṣẹ́ àwọn bàbá yẹn, àwọn tó máa ń ta àwọn kan tó máa ń ta àwọn nǹkan ìṣègùn kéékèèké yẹn, wọ́n bá ṣe wọ́n rí ṣe. A wá jókòó síbì kan lẹ́nu ẹ̀ wá sọ létí mi wípé ọmọbìnrin tí à ń rí yẹn òun ti lo oògùn yẹn fún kò ṣe. Mo ní kí ló ṣe ní gbogbo ara ẹ̀ ní kòkòrò kíní yẹn lé pàlàbà sí lára kòkòrò báyìí bá ní èmi ò ṣe babaláwo, mi ò mọ̀ ń pa ẹ̀, ṣùgbọ́n iṣẹ́ ẹ̀ wù mí láti ṣe. Ó wù mí tí bá rẹ́ni tó assist mi pẹ̀lú owó gidi kí n ṣe. Ṣèbí èèyàn ni àwọn kan tó ń ṣe wọ́n dẹ̀ fi lórúkọ yẹn. Mo wá sọ létí ọ̀rẹ́ mi, mo ní mo máa fẹ́ ṣe sample kan, ibi tí mo dẹ̀ ń gbé mi ì lè máa gé nǹkan pàpàpà ń bẹ̀. Mo bá gbéra mo kọ́ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi Thompson, ó ní compound tó fẹ̀ lẹ́yìn ilé ẹ̀. Mo bá ní mo fẹ́ ṣe nǹkan kan, mo ní kí ló fẹ́ ṣe? Mo fẹ́ ṣe oògùn kòkòrò ara fún èèyàn kan. Ó bá fẹ́ rẹ́rìn. Èyí Thompson. Mo wá mú àwọn nǹkan tí mo lọ rà mo ti rà, mo wá bẹ̀rẹ̀ sí ní gé pá lẹ́yìn ilé ẹ̀. Bí tí mo ti ń gé ṣe ní àṣà, ṣe ló lé adìyẹ kan pẹ̀lú àwọn ọmọ ẹ̀ bó ṣe ń sáré bọ́ ní ewúrú abẹ́ ibi tí mo ti ń gé nǹkan gangan náà sá sí. Àṣà yẹn bẹ́ẹ̀ kí kan fẹ́ àdá gbà báyìí ó máa jábọ́ ni, bó ṣe fly láti gbé àwọn adìyẹ kò rí wọn gbé o. Ìyá adìyẹ bá jáde síta, ó bá ń pe àwọn ọmọ ẹ̀ kan kúrò ní abẹ́ ọ̀dọ̀ mi, wọ́n máa jẹ́ jáde ṣínà takú síbẹ̀. Ìyàwó Thompson kan jáde, ó rí gbogbo tó ń ṣẹlẹ̀, Thompson náà wà ń bẹ̀, àwọn adìyẹ ò jẹ́ kúrò ṣínà dúró síbẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ láti fi ọwọ́ lé àwọn ọmọ adìyẹ yẹn bọ́ síta kó tó kúrò lẹ́yìn. Ọ̀rẹ́ mi bá rẹ́rìn ṣùgbọ́n mo di ọ̀rọ̀ yẹn mú. Ìyàwó ẹ̀ bá ní alábínú àsásí nìyí. Ìyẹn mì wípé nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ó máa jẹ́ nìyẹn. Àwọn ọmọ adìyẹ sá sábẹ́ yín fún ààbò.
ó yẹ kí n máa ṣiṣẹ́ ààbò àbá fi rẹ́rìn mo ṣe nǹkan tí máa ṣe mo mísẹ̀ mọ́ ọṣẹ mo fún ẹni tó wá bá fún ìrànlọ́wọ́ kó fún ẹni tó fẹ́ lò ṣé kí n sọ fún yín kínkínní tó fún ẹni tó lò nìyẹn pariwo kó ti pọ̀ jù kíní yẹn sáré lọ pápápápápá ẹ mọ̀ kí nǹkan lọ ó tó wá fa àbò fọ́sẹ́ ara èèyàn bóyá ó ti tíìkì jù ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ wá mú ọṣẹ yẹn ó ṣẹ̀ṣẹ̀ wá mix ẹ̀ máwọn ọṣẹ ó pọ̀ ó mì pé ó ti kànkì jù nìyẹn ìyẹn wá sọ fún mi wípé iṣẹ́ yẹn kí n jọ kí n máa ṣe kí n wá ṣọ́ọ̀bù kí n ṣí kí n ṣe rẹpẹtẹ kí n ṣe oríṣiríṣi oògùn ẹ̀fọ́rí oògùn inú rírun oògùn kankan mo ní ẹ ṣàfẹ́ fà mí wọṣẹ́ aláwo èmi tí mi mọ nǹkan kan wọ́n máa bá mi gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yẹn náà máa ní láísẹ̀nsì náà máa ṣe gbogbo ẹ̀ èmi ò dẹ̀ rẹ́dì láti lọ double cross àwọn bàbá wa tó jẹ́ pé àwọn náà ń gbé àṣà wa lárugẹ Ọlọ́run á túbọ̀ wà pẹ̀lú wọn so kí n má parọ́ fún yín Ọlọ́run fún mi ní knowledge ẹ̀ ní àti ojú àlá àti lójú ayé mo rí àwọn nǹkan tí mo lè máa lò ṣùgbọ́n ṣá o èmi ò fèsì ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n tí n bá rí ọ̀nà tí mo lè gbà tí mo lè fi fèsì ẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ màá ṣe o torí wù mí lọ kí n ran àwọn èèyàn lọ́wọ́ ó wù mí kí n ran àwọn èèyàn lọ́wọ́ kólú ẹ̀ náà tó dàgbà kó tó rebi àgbáre kó má dàbí ẹni pé Ọlọ́run máa wá pè mí pé nǹkan tá a fún ẹ ń kọ́ kí ló fi ṣe. ẹ ṣeun gan bàbá ẹ ṣe. bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n gbélé yín lọ́wọ́ ẹ̀ ǹjẹ́ ṣé ẹ̀yin náà ti ń rò ó ní pé tí ẹ̀yin náà bá dàgbàdàgbàdàgbà ǹjẹ́ ṣé ẹ̀yin náà lọ́mọ tí ẹ lè gbé àwọn nǹkan yìí fún nínú àwọn ọmọ yín tó yẹ pé ẹ ti ń wo àwòkọ́ṣe tó yẹ pé àbígbẹ̀yìn mi ó dà pé òun ló tún dàbí èèyàn tó yẹ pé ó mọ́wọ́ mi ǹjẹ́ ṣé ó wà nínú àwọn ọmọ yín. àwọn ọmọ ìsìn yóò rẹ́dì láti ṣe gbogbo ṣẹ́rí nǹkan tí tradition wa fi ń lọ díẹ̀díẹ̀ nìyẹn pẹ̀lú àwọn àṣà àti ìṣe wa most àwọn ọmọ ìsìn yóò ní time fún gbogbo orú nǹkan tẹ́ ń sọ yìí wọn ò ní time ọmọ olófẹ́ máa ṣe wọ́n kà á sí bẹ́ẹ̀ mi ṣe kà á sí àwọn gan wá kà á sí jù yẹn lọ wọ́n kà á sí iṣẹ́ èṣù bẹ́ẹ̀ ni ó wà fẹ́tìṣì nìyẹn iṣẹ́ èṣù ni táwọn èèyàn bá ti rí pé ìṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n máa rí pé iṣẹ́ èṣù nítorí kò sígbà tó ní mú ewé kan mọ́ kan tó máa mú kan mọ́ kan tẹ́ máa lọ papọ̀ ibi tó ti ń ṣe yẹn wọ́n ti rí as that is fetish so there is no mi rẹ àwọn ọmọ tó ní interest sí o àwọn ọmọ tèmi like iṣẹ́ fíìmù tí mò ń ṣe non interest sí ìkànnì wọn gan wà kọ́lọ́run wà pẹ̀lú ẹ̀ dáadáa tó yẹ pé ó ti shop up gan nídìí iṣẹ́ fíìmù yìí ìkànnì wọn wà tó yẹ pé bíi pastor nìyẹn báyìí tó yẹ pé bíi pastor nìyẹn ìkànnì wà tó yẹ pé ẹ̀bùn orin yìí ló fèsì ìkan wà tó jẹ́ pé ẹ̀bùn sinimá yìí náà ló fèsì ó ń direct tó ń ṣe gbogbo ẹ̀ so èmi ò rí ọmọ tó ní interest sí mi ì lè sọ bóyá tèmi bá wá develop ẹ̀ o tó fine lójú wọn dáadáa tí mo modernize ẹ̀ tí mo rebrand ẹ̀ torí mi ì gbọ́dọ̀ ṣe kí n má dárúkọ ọkọ lóyún mi ì fẹ́ dárúkọ wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n màá dárúkọ wọn nítorí kọ́lọ̀ fọ̀run kẹ́ wọn nínú ọ̀rọ̀ rebranding tá à ń sọ yìí wọ́n jẹ́ ìkan nínú àwọn èèyàn tó rebrand iṣẹ́ ìṣègùn wọ́n dẹ̀ gbìyànjú fáwọn ní tíátà wa yìí bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú fáwọn ní tíátà wa wọ́n dẹ̀ rebrand iṣẹ́ ìṣègùn wọ́n rebrand ẹ̀ tẹ́ pé èmi náà lè rí rebrand bẹ́ẹ̀ yẹn yes inú mi á dùn ṣùgbọ́n owó ni o ibo láti fẹ́ rówó ọ̀hún láti ṣe báyìí ẹ ṣé we thank God Ọlọ́run àti bàbá wa pẹ̀lú wa ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀mọ Nàìjíríà o ẹ̀mọ Nàìjíríà rí rẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yìí o orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni ọmọọba Adéjọ̀nwò Olúwafẹ́mi Femson tábàárí ẹni tó fẹ́ reach out to me nínú yín ẹ ní àǹfààní láti ṣe o nọ́mbà tèmi ni 07039320216 07039320216 bóyá ìta ti ṣe tíátà fún ti pẹ́ tẹ́ẹ̀dẹ̀mọ́bí tá a wà Femson ló ń sọ̀rọ̀ you can reach out.